burning in your eyes. Go see a feeling like seeing eye. Wear your innocence like borrowed clothes, the truth that leak from every corner. Oh, they say keep quiet, let sleeping dogs lie, but the ashes they pile up to the sky. Where will Nemo shed? If I speak, the whole village go burn. Yeah, and smoke rising up from wetting high. Yeah, the air too thick with all your lies. Call see a feel like. Èmi ló ní máa sọ fún gẹ̀ẹ́ yìí kó yé máa send message sí mi lórí WhatsApp tí àmì bá lọ ń check fún mi lóru ńkọ́ kò tẹ̀ sí wàhálà. Ìgbà tí máa delete gbogbo message ẹ̀ tí mo block ẹ̀ lórí WhatsApp àti Facebook, àwọn Yorùbá ti parí ọ̀rọ̀. Wọ́n ní ọlọ́gbọ́n ló máa ń dorí ẹja mú, àwọn òmùgọ̀ ló máa ń mú láti rù. Ó dà báyìí. Mọ́mí tó fún mi. Tó fún mi? Ṣé kí ẹ̀ náà? Dádì ẹ̀ máa jẹ́ ẹlẹ́ o. Adé mi, mò ń bọ̀ o. Wo tó bá ṣe tán, máa bọ̀ ń pálọ̀. Má bọ̀, wá jókòó. Ṣé kò sí? Tó fún mi ńkọ́? Ó ń bọ̀, ó ń múra lọ́wọ́. Àti Báyọ̀. Bọ̀dá Báyọ̀ ṣì ń sùn. Ok. Díẹ̀. Alpha, báwo la ṣe fẹ́ ṣe gbogbo nǹkan tó wà nílẹ̀? Ṣé kí ni? Gbogbo bùkátà tó kúnlẹ̀ náà ni. Tó fún mi ní àǹtí àwọn tí ń bínú wípé òun ò sanwó lẹ́sìn. Àwa náà kẹ̀dẹ̀rẹ́ a ṣáà máa jẹ́ ńlé. Iṣẹ́ ni ò dẹ̀ lọ déédéé bí mo ṣe expect yìí. Mọ́tò tí mò ń wà ilé mẹkáníìkì lénìí, ọ̀dọ̀ rìwáyà lọ́la ni. Tí n bá tiẹ̀ wá tiraka tí mo manage mọ́tò yẹn tí mo fi iṣẹ́ látàrọ̀ dalẹ̀, gbogbo owó tí n bá pa báyìí kò ń tó nǹkan kan tí n bá fi máa yọ owó deliver fọ́gà, màá rí epo, gbogbo nǹkan tó máa pọ̀ lọ́wọ́ mi kò ní tó mú wálé lébi pa fẹ́ fi jẹun. So gbogbo ẹ̀ tiẹ̀ wá sún mi, mi ì ríro, mi ì mọ nǹkan tá a lè ṣe o. So lọ́rọ̀ kan, kò sówó kankan lọ́wọ́ ẹ̀ báyìí. Kò ń ṣe pé kò sówó kankan lọ́wọ́ mi náà, ó kàn jẹ́ pé owó tó wà lọ́wọ́ mi ò tó nǹkan kan ni. Ìwọ̀nba owó tó wà lọ́wọ́ mi tí n bá kó lẹ̀ pé ká fi jẹun, tó fún mi ńkọ́? Kò sówó tí màá kó fún pé kó lọ sí lesson fún àǹtí ẹ̀. Ok. Ẹ mọ̀ kan, ẹ jẹ́ ká ṣe báyìí. Èló ló wà lọ́wọ́ yín? Gbogbo tó wà lọ́wọ́ mi ò ju 3,000 naira lọ. Owó lẹ́sìn tó fún mi gan 3,500 ni. So ti ní nǹkan tí mò ń sọ ń sìn. In fact gan, má jẹ́ n parọ́ fún ẹ. Tí n bá kó 3,000 yẹn gan lẹ̀, ẹ ṣì máa bá mi wá bí 500 naira o, tí màá fi gbọ́kadà lọ sílé ọ̀gá. Ẹ tún máa gba 500 naira nínú owó yẹn. Má bínú ìfẹ́ mi. I'm sorry. Ó mọ̀ pé mi ò lè parọ́ fún ẹ. Alright, kò sí wàhálà. Tẹ́ bá ti mú tó fún mi dé lẹ́sìn, 2,500 tó wà lọ́wọ́ yín yẹn, ẹ kúkú kó fáǹtì ẹ̀. A máa mọ̀ pé 1,000 naira balance ló kù tá máa fún wọn bẹ́ẹ̀ yẹn. Torí àǹtí ẹ̀yẹn ti try gan-an láti last week. Bó ṣe ń pè mí lọ mẹ́sẹ̀jì mi. Má bínú. I'm sorry. It's my fault. Gbogbo àkókò níyànjú láìpẹ́ lágbára Ọlọ́run. Àmín. So báwo ni ìwà àti Báyọ̀? At least tèmi bá tiẹ̀ sì jáde tí n bá dé garage, mo ṣì lè bá wọn tó wà ń bẹ̀ sọ̀rọ̀, màá tiẹ̀ sì rí nǹkan tí màá fi jẹun. But ìwà àti Báyọ̀ tẹ́ máa wà nílé, báwo lẹ ṣe fẹ́ ṣe ara yín báyìí? Kí lẹ máa jẹ? A ṣì ní ráìsì agolo kan lé. Màá lọ ra agolo kan sí i, a fi kún ara wọn. Then èmi àti bọ̀dá Báyọ̀ à á manage ẹ̀. Ta nìyẹn? Tata lọ ní ẹlẹ́rọ ata tí ń lọta lórí ìta. Bẹ́ẹ̀ mọ̀ gbọ́n tí ń béèrè lọ́wọ́ mi. Sí ọmọ ń béèrè lọ́wọ́ nílé pé ta ní kànlẹ̀kùn ni.
bẹ́ẹ̀ bá wá fẹ́ mẹ́ni kànlẹ̀kùn yín ẹni ẹ jẹ́ ń gbèsè ni o ẹ bóde o ẹ wá sílẹ̀kùn. Bàbá ẹ̀ tún dé láàárọ̀ yìí. Ìwọ lè máa lọ sínú yàrá ọ̀wọ́ bí àpò mú tó fún mi kẹgbẹ̀kù lé jáde. Màá lọ yọjú sí bàbá Ládìyẹ. But ìgbà wo ni gbogbo ilé fẹ́ dópin báyìí? Máa lọ. Kò síyàn kankan nínú ilé mọ́ ni. Bàbá Ládìyẹ, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. Mo wà nínú tọ́ílẹ̀tì níbẹ̀ ṣe ń kànlẹ̀kùn. Wo nbí ó bá wù ọ́ kó wà ọkọ rẹ̀ ńkọ́? Ó ti jáde. Ó jáde nídàá èyí ni pé ó ti mọ̀ pé ń bọ̀ ọ̀hán yẹn àbí ó wá sábòde àbí bẹ́ẹ̀ kọ́? Rárá o bàbá Ládìyẹ, ó ti jáde kẹsẹ̀ tó dé rárá. Òun àtọ̀gá ẹ̀ lọ sí Ìlọrin ilé ni, òun ló dẹ̀ dráìvù wọn lọ. Ìdí nìyẹn tó fi jí kúrò nílé. Ọ̀dà mo ti gbọ́ ń tọ́ ọ sọ. Owó ilé mi dà? Owó ilé mi mo wá gbà. Bàbá Ládìyẹ. Ọmọ aládìyẹ. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ kọ̀ fún wa di next week Saturday. Mo expect owó kan. Mo wá ṣèlérí fún yín tí owó yẹn bá ti tẹ̀ mí lọ́wọ́ báyìí fún ara mi ni màá mú wá fún yín. Ó ní ọjọ́ sátidé tí ń bọ̀. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀dà ìyá tó fún mi ìwọ náà mọ̀ n ò fẹ́ bínú sí ọ torí èsè kíná tí pè ọmọọ̀rọ̀ sọ bó ti máa bá mi sọ̀rọ̀ ìmọ̀ fọkàn mi balẹ̀. Ilé ọgbọ́n ló ti bóde, ilé ọgbọ́n wọn ti bí ọ, ọmọ ọ̀dọ̀ àgbà ni ọ, ó sì máa tẹrí bá fágbà. Ó dàbí aláìlẹ́kọ̀ọ́ neighbor rẹ̀ hùn tẹ́jọ́ ń gbénú léhùn. Kò sígbà tí n bá lọ ọ̀dọ̀ wọn báyìí bí mo lọ bèrè owó lé mi kò sí ní tí ì fi mí wé tán. Bàbá Ládìyẹ má bínú bí nǹkan ṣe rí lásìkò yìí ni. Ibo lo rò pò ń lọ? Mr. Man, tó o bá fún mi lówó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ò lọ sí anywhere. Mọ́mì rè ṣé o realize pé mo lọ bí iṣẹ́? Jẹ́ kí n kọjá náà. O ṣe kúkú tì mí àbó mọ nǹkan táwọn ẹgbẹ́ máa ń ṣe. Ṣé bọ́kùnrin ni ẹ́? Ṣé bí ọkùnrin náà? But kí lè rí ẹ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe? And ó dá mi lójú olówó nu báàgì ó kàn fẹ́ náwó títí ẹni àfi tó bá gbà lọ́wọ́ tèmi. Kí lè rí ẹ pẹ̀lú gbogbo wàhálà tó ń fún mi lójoojúmọ́ yìí ìwọ ọmọbìnrin yìí? Why now? Ó ṣàmọ̀ pé olówó oṣù ni mí tí n bá dẹ̀ gba sálárì ọ̀hún náà ìṣe ni máa ń gé sí méjì. Máa fún ẹ ní half èmi náà mọ half. Jọ sọ fún mi ṣé mo níṣẹ́ mi tí mò ń ṣe yàtọ̀ sí sálárì tí mò ń gbà ni? Àlàyé ṣé o ti sọ sítórì ẹ̀ tán? Ó yá fún mi lówó tí mo béèrè lọ́wọ́ ẹ̀. Mr. G Ofagunwa. Hello ọ̀gá. Wàá rí mi lọ́fíìsì. Báwo ni? Mo wà pa sà. Jọ bá mi wo time lọ́wọ́ ẹ̀. After 9 la wà sà. That means past 9 la wà àbí? The last time tí mo fẹ́ fún Mr. Adesina ní lẹ́tà mo believe wípé ìwọ náà wà lára àwọn tó ń bá bẹ̀bẹ̀. Now ṣe ti rí ń sìn abẹ́rí Yorùbá ní ẹjọ́ la máa ń kọ́kọ́ kọ́ ká tó kọjá kí n lè bá mú ìsọlẹ́nu kúrò. Kẹ má wàá máa wò mí bí ẹni pé bóyá ọ̀gá yìí burú kẹ má lọ fún mi lórúkọ tí ì ṣe tèmi. Ìdí nìyẹn tí mo ṣe pè é lẹ́ẹ̀kan sí kí n fi ẹjọ́ Mr. Adesina kí n fi sùn ẹ́ because I believe in this service. Ìwọ àti ẹ̀ kọ́ dàbí pé ọ̀rọ̀ yín fẹ́ yéra yín. Tó bá jẹ́ Mr. Adesina ló ní company yìí tí kan lára àwọn staff ẹ̀ tó wá ń bọ̀ níbi iṣẹ́ ní aago 10 sí aago 11 as usual ṣénú ẹ̀ máa dùn? Ọ̀gá ẹ má bínú. Má pè ń sìn. It's okay. Mo ti sọ tèmi. You can go. Kò sí wàhálà. Onílù
òun ni ò ní gbà kán túlù mọ́ òun lórí. bó bá wù ẹ́ lọ bọ́ṣọ lẹ̀ kó má lọ bí iṣẹ́ mọ́ oyún wèrè ni kò kàn rú àwa ẹ̀. mọ́mì rè jọ́ náà jẹ́ kí n lọ bí iṣẹ́. ó ṣàrántí the last time tí mo pẹ́ débi iṣẹ́. mo sọ fún ẹ nígbà tí mo délé. ọ̀gá gbaṣẹ́ lọ́wọ́ mi tán díẹ̀ ló kù. mo dẹ̀ sọ fún ẹ kò sówó kankan lọ́wọ́ mi. owó tí máa fi wọ mọ́tò dé ọ́fíìsì nìkan ló wà lápò mi. lẹ́yìn yẹn mi ò ní ẹni owó kankan lọ́wọ́ mọ́. jọ́ náà. gbogbo ohun tó bá wà lápò ẹ̀ kó jáde oníròòṣì. December la máa wá àbúrò pé mo ti gbàgbé tí mo tún gbọ́ pé ẹ̀ṣẹ̀ tán bonus fún yín wọ́n ń parọ́ fún mi pé ò lówó lọ́wọ́. ó mà ṣe o mọ́mì rè ṣé nítorí bónọ́ọ̀sì end of the year kínní tá máa ń gbà ló ṣe dí mi lọ́nà tó fi jẹ́ kí n lọ síbi iṣẹ́ láàárọ̀ yìí. jọ́ torí ọlọ́run má borí ọlọ́run mọ́ra má parọ́. tán bá san bónọ́ọ̀sì yìí fún mi ta ni first person tí máa ń kọ́kọ́ sọ fún. And so what? àbúrò pé mo trust ẹ. Yétúndé mi ò tí ì gba bónọ́ọ̀sì yìí torí ọlọ́run. ókè ńgbà yẹn máa tẹ̀lé dọ́fíìsì yín yẹn lé ní máa lọ confirm. Yétúndé wàá tẹ̀lé mi lọ sọ́fíìsì tí mo ti ń ṣiṣẹ́ nítorí owó my salary. Point of correction owó wa ni àjọ níní kò ń ṣòwò wọ nìkan. Fine tó bá jẹ́ yẹn ló máa jẹ́ kó gbà mí gbọ́ no problem. mọ́mì rè jẹ́ ká lọ but rántí o iṣẹ́ kan tí mo gbójúlé láyé lọ́run òun náà nìyẹn. iṣẹ́ yìí ni mo fi ń fún ẹ lóúnjẹ, iṣẹ́ yìí ni mo fi ń san owó ilé, iṣẹ́ yìí kan náà ni mo fi ń san school fees ọmọ tó wà ní boarding. iṣẹ́ yìí nìkan òun la gbójúlé nínú ilé. tó bá ti torí ìwà tó ń wú láàárọ̀ ẹ̀ tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ mi tó ó kó ẹ̀kọ́ lọ́hùn o. ẹ wo sista Caroline ẹ má bínú sí wa ẹ dáríjì wá ẹ jọ̀ọ́ àwọn náà mọ̀ pé owó yẹn ti pẹ́ jù ṣòye yín ẹ bá wa manage tí mo kó fún yín sìn láìpẹ́ a máa fún ní balance ṣe gbọ́. kò sí wàhálà sà. kí n tó gbàgbé mọ́mí ẹ ní kí n béèrè wọ́n nígbà wo lẹ máa parí lesson for this month as in tẹ́ máa lọ́dìdé fún Christmas ẹ mọ̀ pọ́dún ti dé tán. next week Wednesday la máa parí. ok kò sí wàhálà lágbára Ọlọ́run kó tó dìgbà yẹn màá fún tó fún mi ní balance màá ní kó fún yín. ẹ ṣé gan sà ẹ bá mi kí mọ́mì tó fún mi. tó fún mi dádì ẹ ti san nínú owó lẹ́sìn yẹn so tó bá ti délé tell your daddy thank you. Okay, Miss Caroline. Thank you, ma. You are welcome. Now everybody submit your assignment. ibi abájáyé dé ayé àmọ́ pàjọ ayé ò ní fàájì àmọ́ pé àjò ń o ayé ò ní fàájì àmọ́ pé àjò ń o ibi abájáyé dé àìdé ayé àmọ́ pàjẹun àníbi abájáyé dé ayé àmọ́ pàjẹun o ayé ò ní fàájì ayé àmọ́ pé àjẹun o ayé ò ní fàájì ayé àmọ́ pàjẹun o. nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ ṣe wà lélẹ̀ kì í gbé kọ́ bọ̀rọ̀. jẹ́ kí n bẹ transfer owó tó béèrè yẹn. ẹ ṣé gan chief. Báyọ̀ wo màá pè padà Báyọ̀ jẹ́ kí n kọ́kọ́ attend sí nǹkan tó wà important náà ohun tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni
ọ̀rọ̀ Ṣẹwà ló wà lọ́kàn mi báyìí. Hello Máyọ̀wá. Àbà náà Ṣẹwà, ibo ló wà náà? Mo ti ń dúró dè látàárọ̀. Ibo ni ìwọ wà? Mo wà níbi opposite Oore Ọ̀fẹ́ cooperative house yẹn. The first building tó súnmọ́ títì yẹn ni o. Ó yá máa bọ̀ níwájú Queen supermarket kó wá gbé mi. Alright, tó má rí mi sìn. Yes. Ó dáa tọmọkùnrin bá jí láàárọ̀ kó tó lọ ibi iṣẹ́ kó kọ́kọ́ náwó. Kó tiẹ̀ tó bẹ̀rẹ̀ iṣẹ́ rárá kó kọ́kọ́ náwó. Ìyẹn ló máa fún ní inspiration. Jẹ́ ń pe Báyọ̀ padà kí n tó ná gbogbo tó wà lápò mi tán fún Ṣẹwà. Ìyẹn náà dẹ̀ rí ọdẹ ní a lè pè é nísìnyí kó gbé fóònù sí speaker. Òpònú. Bọ̀dá Báyọ̀, oúnjẹ ti rẹ́dí o. Ṣé kí n bá yín jẹ wá síbí báyìí ni àbẹ́ máa jẹ́ lórí dining? Mọ́mì tó fún mi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n gbé kọ́ yìí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú mà. Ok, tẹ bá ṣe tán kẹ́ pè mí. Báyọ̀. Hello ẹ̀gbọ́n. Ibo ló wà? Mo wà ń pálọ̀. Ó yá kó nu pálọ̀ má lọ ta. And tó bá dé ta má lọ gbé fóònù sí speaker o. Ṣùgbọ́n mi. Alpha ṣó ti wà ń ta? Mo ti wà ń ta. So ń gbọ́ mi, mo tètè jí kúrò nílé láàárọ̀ lọ síbi iṣẹ́. Mo dẹ̀ ti fún ìyá tó fún mi lówó pé kó dáná kẹ́ fi jẹun. But mo ń gbọ́ tó ní bóyá ráìsì elépo ló ń fẹ́ sè. Mo dẹ̀ mọ̀ ẹ́ dáadáa. Mo mọ̀ pé ó lè bá jẹ ráìsì elépo láíláí torí mo mọ̀ àbúrò mi. But gẹ́gẹ́ bí ọkùnrin mi ò ní fẹ́ kí ilé mi dàrú because I love my wife. So ìdí nìyẹn tí mi ò ṣe sọ nǹkan kan nígbà tó ló ń fẹ́ ṣe ráìsì elépo. But mo mọ̀ pé by now ebi á ti máa pawọ́. Báwo lẹ ṣe mọ̀ ẹ̀gbọ́n? In fact mọ́mì tó fún mi ṣẹ̀wá pè mí ni pé oúnjẹ ti rẹ́dì. Alright now, kò sí wàhálà. It's your choice, nǹkan tó bá fẹ́ ni. But in case tó bá gbé oúnjẹ yẹn fún ẹ tó bá like ẹ because mi ò mọ̀ bó ṣe ṣe. Although ó ti máa ń ṣe o tá máa ń jẹ bẹ́ẹ̀ but tó bá like ẹ ìwọ kan bọ́ta wo the other street kàn rìn sísàlẹ̀ díẹ̀ wàá rí woman tó sanra kan báyìí tó ń ta búrẹ́dì àtẹ̀wà. Ó ń ta oúnjẹ míì náà but búrẹ́dì àtẹ̀wà ni wọ́n mọ̀ sí dáadáa. So wọ ṣọ́ọ̀bẹ̀ màá transfer 5,000 naira sẹ́nsìn. Ìwọ lọ bẹ̀ kó lọ gbádùn ara ẹ̀ ṣóyẹ. Ok ẹ̀gbọ́n, ẹ ṣé gan. Ó mà ga o. So mọ́mì tó fún mi ní lọ́wọ́ wọ́n á dẹ̀ máa ṣojú bí ẹni pé wọ́n gentle. So bọ́n ṣe máa ń ṣe lélẹ̀. Wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀gbọ́n mi, wọn ò ní dáná. But ó mà ga o. Torí pé mo wà bíbáyìí nìyẹn o, wọ́n á pretend. Kò sí wàhálà. Mo kú jẹ́rìí màámi. Wọ́n bá gbọ́, wọ́n á wá nǹkan ṣe sí i. Màámi á gbọ́ ilé. Yétúndé ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run Yétúndé. Wáyé tó ń parọ́ wájú ọ̀gá. Báwo mo ṣe parọ́? Sọ̀rọ̀ náà, báwo ni mo ṣe ń parọ́? Wo àgbàyè òṣì yìí. Ẹ wo ọ̀gá, irọ́ ló ń pa o. Irọ́ ló ń pa o. Tí n bá gba sálárì báyìí, that same day tí n bá ṣe gba sálárì, tí n bá ṣe ń receive alert báyìí, lẹ́sẹ̀kẹsẹ̀ ni máa ń ṣe sálárì mi sí méjì. Ìwọ jẹ̀bi tó ṣe ẹ, àbẹ́ máa gbọ́rọ̀ tó ń bá mi sọ. Nígbà tí mo pé o sì rẹ́rì láti fẹ́yàwó, kí ló tó fi fẹ́ mi? It's alright madam. Actually mo feel pain sí yín. Mo dey understand nǹkan tẹ́ ń go through nínú marriage yín. Ẹ ṣé jàre ọ̀gá. Ọkùnrin gidi lẹ́yìn sà, ẹ dàbí àwọn kan. Àwọn kẹran má jẹ ilé. Yétúndé mi ní kẹran má jẹ ilé lẹ́nu ẹ̀. Mr. Adesina, ẹ jọ̀ọ́ mi ì fẹ́ kẹ́ sọ anything for now títí máa fi parí pẹ̀lú madam. Ẹ má bínú sá. Madam, ẹ jọ̀ọ́ mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ bi yín and inú mi á dùn tẹ́ bá lè dá mi lóhùn dáadáa. Ẹ sòótọ́.
ẹ má parọ́. Kò ń ṣe nítorí nǹkan míì, tìtorí tiyín náà ni. Tẹ bá wò mí dáadáa, ẹ̀yin ni mò ń jà fún. Ọ̀gá ilé iṣẹ́ yìí ni mí. Ọ̀rọ̀ family, òun kọ́ là ń yanjú ń bí. But ọkọ yín, Mr. Adesina, ìkan lára àwọn tó bá mi ṣiṣẹ́ ni. Mi ì dẹ̀ lè máa wòran kílé ẹ̀ máa dàrú. Òun ló fà á tí mo ṣe ń bá yín dá sí i. Sọ̀rọ̀ mi yé yín, madam? Okay, sir. Good. Madam, tí ọkọ yín bá gba salary at the end of the month, bí èèlò ló máa ń fún yín? Ó máa ń fún mi 50,000 naira. Kéde máa wo fódìdí oṣù kan ni o. All right. Ẹ jọ̀ọ́ madam, ǹjẹ́ tí ẹ mọ iye tọkọ yín gbà lówó oṣù? Mo fẹ́ mọ̀ bóyá ó ti ń parọ́ fún yín tipẹ́ àbí ó sòótọ́ fún yín. Ó sọ fún mi, mi ì kú mọ̀ bóyá rọ́nà ló ń pa, ó 100k ló ń gbà. Ok, òótọ́ nìyẹn. 100,000 naira ló ń gbà ní salary lóòótọ́. Ẹ dẹ̀ ní nínú 100,000 naira yẹn, tó bá gbà á ní at the end of the month, ó máa ń fún yín ní 50,000 naira, tó túmọ̀ sí wípé ó máa ń share owó yẹn ní 50-50 láàrin ẹ̀yin àtòun. Bẹ́ẹ̀ ni, sir. All right. Ẹ ṣé fún ìdáhùn yẹn. Láìpẹ́, gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ á níyanjú. Ṣé ẹ gbọ́ madam, ẹ fọkàn yín balẹ̀. So, Mr. Adesina, ọ̀rọ̀ náà kàn yín o. Ní ojoojúmọ́ tẹ bá ń bọ̀ níbi iṣẹ́ àti tẹ bá ń lọlé nírọ̀lẹ́, èló ni transport yín? Tí máa ń bọ̀ níbi iṣẹ́ mo máa ń ná 700. Then tí máa ń padà sílé nírọ̀lẹ́ náà mo máa ń ná 700 sir. Ó jẹ́ 1/4 lójúmọ́. Multiply by 22 days. I think that is 30,800, right? Bí èlò lẹ máa ń ná lọ́sàn-án fún lunch? Àbí ṣé máa ń jẹun wá láti ilé ni? Rárá sir, mi kì í jẹun lé sir. Because most of the time tí mo bá ń bọ̀ níbi iṣẹ́, ó sì máa wà lórí bed tó máa sùn. I see. So bí èlò lẹ máa ń ná fún lunch? 500 naira sir. Mo kàn máa fi ń ra bóyá bíi gala or something. 500 naira multiplied by 22 days. I think that is 11,000 naira plus 30,800. That is 41,800. Ta ló ń sanwó lẹ́nu ẹ̀yin méjèèjì? Èmi ni sir. Madam, ẹ gbọ́ ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ ni, sir, òun ló ń sanwó ilé. Owó school àwọn ọmọ ńkọ́? Ta ló ń san yẹn? Òun náà ló ń san. Okay. So èló lẹ̀ ń san ní ọdún fún owó ilé? 150,000 sir. Lọ́dún. 150,000 per annum. Divided by 12 months. That is 12,500 naira per month. 41,800 plus 12,500. That is 54,300 naira. Owó school ọmọ yín ńkọ́? Èló ni? 33,000 per term sir. 33,000 naira divided by 3 months. That is 11,000 naira plus 54,300. That is 65,300 naira. Owó náà ńkọ́? I mean NEPA. Ta ló ń san yẹn? And then gasoline. Ta ló ń san owó tẹ́ fi ń fill gas? Ọ̀gá, ẹ jọ̀ọ́ kí ni tí mo bu question tẹ́ ń béèrè lọ́wọ́ mi yìí? Ṣé ẹ bá a parí ìjà ni àbẹ́fẹ́ bá a dákun? Are you okay? Ṣé o mọ̀ nǹkan tó ń ṣe? Orí aláṣìwọ́gà mi ló ń bá sọ̀rọ̀. Àbí ṣé mo ní kó tẹ̀lé mi wá ni? Ṣèbí wà ló ní o gbà mí gbọ́? O fẹ́ fojú ara ẹ rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ níbí. Náà ló dẹ̀ ti rí yẹn náà. So why are you not complaining? Mọ́mí re, come back here. Ẹ wo ọ̀gá, torí Ọlọ́run ẹ má bínú sà. Ẹ wo, nǹkan tí mò ń fèsì lójoojúmọ́ ayé mi nìyẹn o. Mr. Adesina, tó bá jẹ́ pé nǹkan tó ń fèsì nínú marriage ẹ lójoojúmọ́ lélẹ̀, I'm sorry to say, then I wish you long life. Tí Ọlọ́run bá ń fún yín ní oore ọ̀fẹ́, tẹ́ ń sùn lálẹ́, tẹ́ dẹ̀ ń jí ní àárọ̀ ọjọ́ kejì,
ẹ má gbàdúrà nǹkan méjì mọ́ o. Ẹ ṣáà máa dúpẹ́ fọ́lọ́run tó jẹ́ kẹ́ ẹ tún rí ọjọ́ kejì láyọ̀ àtàlàáfíà. Kẹ́ ẹ dẹ̀ máa gbàdúrà fún ẹ̀mí gígùn. Àwa náà máa fàdúrà ràn yín lọ́wọ́ níbí báyìí. ẹ ṣé gan sà, ẹ dẹ̀ má bínú pẹ̀lú bí ìyàwó mi ṣe hùwà sí yín. You can go. But Mr. Adesina, kí n bá yín sòótọ́ ọ̀rọ̀. Tí ìwà pálapàla yìí tó bá sì continue nílé iṣẹ́ yìí, mi ò ní ní other option than to relieve you from this company. Yorùbá ní onílù ò ní fẹ́ kó tú. Mi ò lè wá lajú mi sílẹ̀ kí tàlùbọ́ kó wọ̀ ọ́. Sọ̀rọ̀ mi yé yín? Your marriage is your marriage. My company is my company. Ẹ protect marriage yín kó má bàa crash. Èmi náà protect company mi kó má bàa bàjẹ́. Adé, Báwo ni? kí ló ṣẹlẹ̀? Ṣé ìyàwó ẹ̀kọ́ ló jáde ń sìn yẹn? Yes, ó wá rí ọ̀gá ni. Ò ń parọ́. Sòótọ́ fún mi. Ẹ wo Ọmọládé, a lè máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ń bíbá. Bóyá tó bá di ọ̀sán tá bá lọ fún lunch. Ó máa sòótọ́ fún mi o. Mo ti gbọ́, màá sòótọ́ fún ẹ. Ẹ fún mi ní rice àti plantain. Ẹran méjì àti ẹyin kan. Olórí burúkú aláyé bàjẹ́ ọkùnrin. Aláyé ta má ṣàǹfààní bí gbogbo. Tí n bá mọ̀ pé àwọn méjèèjì irú kan ni wọ́n. Ṣé mi á lọ sọ́fíìsì wọn? Àtẹ̀yí ọ̀gá yẹn náà ẹlẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀n tí òun mọ́ sí ń parí ìjà láàrin ọkọ àti ìyàwó. Adẹ̀wí tán wọ́n kórun gbọ̀n hánu wọ́n pera wọn lágbàlagbà. Mímẹ́ níbẹ̀ ń ṣẹ́ tó lọ yọ kakulétọ̀ tí bá ṣe náwó ńlé wa. Ṣé ìyá rẹ̀ kọ́ ló bọ̀ lọ́ọ̀kan yìí ni? Wọ́n tètè rí mi látọ̀ọ̀kan. Ká ní wọn ò rí mi ni, bí n bá rọra padà sẹ́yìn ni. Ó rí, mo bọ́ ṣe ń dá sọ̀rọ̀ bí òkú. Mọ́mì rẹ̀ olúwa. Mo ṣáà ń wò pé ṣé kàn ṣe ohun mọ́mì rẹ̀ ni mo gbọ́ látọ̀ọ̀kan yìí ni. Mọ́mì tó fún mi ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mà. Ẹ ṣe ń lọ sọ́jà nìyẹn ni, ó máa pẹ́ yín díẹ̀ lé ni. Ẹ wo, mo ṣẹ̀ṣẹ̀ fọṣọ tán ni, nǹkan tó jẹ́ kí n pẹ́ nìyẹn. Ó dáa o, ajé á wá. Àmì o. Bàbá Ládìyẹ béèrè yín láàárọ̀ yìí. Ìgbà tó wá rí dádì tó fún mi láàárọ̀ yìí. Ṣé ń jẹ wọ́n lówó lé ni? Bẹ́ẹ̀ ni, a sì jẹ wọ́n lówó oṣù 3. Èyà, Ọlọ́run á pèsè fọ́kọ yín. Tẹ́ bá ti yá rówó, ẹ̀yà tẹ̀ sanwó bàbá yẹn o, torí pé wọ́n máa fi yín ṣẹlẹ́yà ládùúgbò. Ṣé ẹ̀yin ò jẹ wọ́n lówó rárá ni? Rárá o, àwọn ò jẹ wọ́n lówó o. Kí ló wá dé tán wọ́kọ yín? Bóyá wọ́n fẹ́ fún wa receipt owó tá a ti san tẹ́lẹ̀. Because ọkọ mi san gbowó tá à ń jẹ ní last month, wọ́n dẹ̀ tí fún wa ní receipt. Abájọ, bí àtòrí ẹ̀ lọ ṣe ń wá yín. Bẹ́ẹ̀ ni èmi náà rò bẹ́ẹ̀. Alright, àríra ń rọ̀lẹ́. Amú nǹkan bọ̀ tẹ́ bá ń bọ̀. Ṣàjẹ́ súnmọ́ wájú dáadáa kí n tó rẹ́rìn. Wàhálà èmi ò lè mú mọ́ra mọ́. Ìyá rẹ̀ pa fóò nínú rọ́. Èyí tó ṣe náà ti tó náà. Àbí ṣó ní lọ bí iṣẹ́ ni? Kí ni time jọ? Bá mi wo time. Past 2 la máa wá. Aago méjì ti kọjá. Ọmọ, wàhálà wa o. Owó deliver gbọ́dọ̀ pé o. Bí bẹ́ẹ̀ kọ́, ọ̀gá mi ò ní gbà ó san lórí o. Ó kàn jókòó òun wò mí. Ṣé ò ní wẹ̀wù ẹ ni? Ó yá wẹ̀wù ẹ náà jẹ́ kí n lọ já ẹ lẹ̀. So that èmi náà lè lọ bẹ̀rẹ̀ iṣẹ́. Mo fẹ́ bẹ̀ ṣe transfer owó tó sọ yẹn ni. Ìgbà wo ló máa close níbi iṣẹ́? Bí ọwọ́ aago 8 yẹn náà ni. Ọ̀dọ̀ nígbà míì tèrò bá pọ̀ ń ta níbi ọwọ́ alẹ́ mi kì í tètè close. Mo máa ń like kí n ṣiṣẹ́ di bóyá bí 10. Yes, 10. But ṣé kò sí tó béèrè? Ṣé tó bá close ó lè padà wá sí bíbá? Mi ì fẹ́ lọlé lálẹ́ yìí, mo fẹ́ sùn bíbá so that a lè ṣeré mọ́jú. Ṣé wà? Mi rò pé yẹn máa ṣe o. Ó mọ̀ pé mo níyàwó àtọmọ ńlé náà.
ibo ni kí n sọ fún un pé mo lọ sùn? And ìyàwó mi trust mi ju anything lọ láyé. ìyàwó ẹ̀ ti sọ àsùnpara. Anyways, tó bá lè padà wá, tó bá dé reception, bá mi sanwó night torí bíbá mo fẹ́ sùn. Then o lè lọ báyàwó ẹ̀ lé. Ó fẹ́ sùn lóòótẹ́. What happened? Kí ló ṣẹlẹ̀? Ilé ẹ̀ ń kọ́? Ṣé mi sọ fún ẹ ni? A ní mò ń jẹ lálọ́ọ̀dù mi lówó. Ó jẹ́ owó lé. Báwo sọ fún mi náà? Mi ì mọ bí mo ṣe fẹ́ sọ fún ẹ ní náà. Ṣé wà? Ṣé mi kì í fún ẹ lówó tẹ́lẹ̀ ni? Mo ti sọ fún ẹ. Anytime tó bá ti need anything, let me know, jẹ́ kí n mọ̀. Tó yẹn bá ti wà pọ̀, tí ò sí lọ́wọ́ mi. Tí n bá máa fi ṣiṣẹ́ ọjọ́ 2 sí 3, definitely á pè náà, má dẹ̀ fún ẹ. Títà àwọn fámílì ẹ̀ náà ni mò ń rò. Toróbìnrin lèmi náà. Mo dẹ̀ mọ̀ pé ìyàwó ẹ̀ máa nídòwó. Mi ì dẹ̀ fẹ́ kó máa rí mi bí bùkátà lójoojúmọ́. Torí mo nífẹ̀ẹ́. Adéṣẹwà, look at me. Ojú mi. Mo mọ̀ pé o love me. À ń jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Èmi náà love ẹ. In fact, I wish pé bóyá mi ò tí marry. Ó dá mi lójú. Ìwọ ni mi ò bá fẹ́, Ṣẹwà. Ṣó lè fẹ́ mi ni? Kò dẹ̀ fi mí ṣe ìyàwó kejì. Òótọ́ ló sọ. But ìwọ náà mọ̀ pé Christian ni wá. And Christians ò allow láti fẹ́yàwó méjì. Àwọn Muslim nìkan ló lè fẹ́yàwó méjì or more. Tí ìbá ṣe yẹn ni, why not? Christian ò lè fẹ́yàwó méjì àbí? Ṣùgbọ́n Christian lè ṣe ṣìnà. So, tó bá yẹ pé Christian lè fẹ́yàwó méjì ni, ó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ Christian ni ò bá fẹ́yàwó méjì àbí? Look, Ṣẹwà, jẹ́ ká kó lórí yẹn, jẹ́ ká fi yẹn lẹ̀. Màá lọ sí reception sí, màá lọ bẹ́ẹ̀ sanwó yàrá ẹ̀. Since tó sọ pé ìbá ló fẹ́ sùn, màá lọ bẹ́ẹ̀ sanwó night, so o lè sùn bí tó bá dé dàárọ̀ la, màá wá pick ẹ. Ìyẹn ńkọ́? Okay. Má bínú bébì mi. Kí n tó gbàgbé, owó lé tó sọ́pọ̀ jẹ èló ni, so that màá lè mọ bí mo ṣe máa double hustle mi láti tètè bẹ́ẹ̀ get owó yẹn. 85,000. 85,000. Alright. Kàn fún mi ní bí ọjọ́ 3. Màá get owó yẹn fún ẹ. Are you serious? I see the fire burning in your eyes. Go see a thing like seeing eye. Where your innocence like borrowed clothes, but truth that leak from every corner. They say keep quiet, let's Ṣọ́gà mi ò ṣáà ti pè mí. Ẹ wo miss calls. Wàhálà mọ́mí tó fún mi ti pè mí. Kò sí wàhálà. Mi ò ní tí pè padà ń sìn. Màá jẹ́ kó pè mí dáadáa sí. Tó bá wá yá máa wá pick ẹ̀. Màá bójú jẹ́ lórí fóònù. In fact, màá fẹ́ lè máa sunkún. Màá kàn ju lámbà ńlá ńlẹ̀ fún ní gbà. Màá ní babe. Tó bá mọ nǹkan tó jú mi látàárọ̀. Ká mi bàjẹ́ ni. In fact, ilé mẹkáníìkì ni mo wà láti àárọ̀ tí mo ti kúrò nílé. Mi ò tí ì ṣiṣẹ́ kankan. Ẹ̀rọ okú makanaki. But ká má parọ́. Adéṣẹwà dùn. Ọmọ. Mo máa ń fọmọ yẹn lálàá ni. Wo, bí wọ́n máa lọ. Àárọ̀ lọ́jà ńlẹ̀ Yorùbá. Sorry, mo ti gbàgbé. Ọ̀sán la wà. A jẹ́ pé ọ̀sán lọ́jà lọ́dọ̀ tèmi nìyẹn o. The wind done changed direction now, and your smoke will lead them back around. Every snow rising up from wetting you high. Every
and think with all your life. Adé, Yes. ṣó lè fi woman yìí lẹ̀ ni? Ọmọládé, kò easy bóyá sọ yẹn. Àti wípé iye ọmọ mi nìyẹn. Ọmọ wà láàrin wa. Ó ti bímọ fún mi. Ọmọ wo? Okay, níbo lọmọ náà wà? Boarding school. Imagine. Ọmọ kan ṣoṣo tó bí fún ẹ. Òun ni ò lè tọ́jú yẹn o. Ó lọ fi ọmọ sí boarding school. Jọ sọ fún mi, kí ló ń fi ìgbésí ayé ẹ̀ ṣe? Ó kọ̀ wà ń bẹ̀, kò ṣe anything. Nǹkan tó mọ̀ ṣe jù láyé ẹ̀ ni kó máa fún ẹlẹ́fọ̀ọ́ rí lójoojúmọ́. Rárá, kò rí bẹ́ẹ̀. Kí ni ó ṣòótọ́? Ìyàwó mi ní business tó ń ṣe. Ó dẹ̀ make sure pé òun run business yẹn dáadáa. Oh, but ó sọ fún mi náà pé kò ṣiṣẹ́ kankan. Yeah, má bínú. Mi ìfẹ́ máa fẹ́ di ara mi síta tẹ́lẹ̀ ni. And bóyá kí n sọ pé mo gbàgbé láti sọ̀rọ̀ business tí ìyàwó mi ṣe fún ẹ. Irú business wo ló ń ṣe? Party. Yeah, party. Tán bá ń sọ̀rọ̀ party lover ní gbogbo àdúgbò yìí. Dé ìsàlẹ̀ what's it called? Ká sọ pé bóyá ìsàlẹ̀ Èkó, Ìgàndò, Ẹ̀pẹ́, Àjà, Lẹ́kí, àwọn ibi tí mi ò mọ̀, tí mi ò tí ì dé rí nínú Èkó yìí. Tán bá ṣe party ń bẹ̀, kò sí bí mọ́tò yẹn ṣe lè wọ́n tó. Ìyàwó mi á débẹ̀. Kó lè wá rí àrídájú wípé ó ń ṣe business yẹn dáadáa. Àti party tán pé ìyàwó mi sí, àti tí wọn ò pé sí. Bóyá party neighbor tí ìyàwó mi fetí kọ́, tán wá máṣọ. Ìyàwó mi á rà nínú aṣọ yẹn. Bóyá ọ̀rẹ́ ẹ̀ kan, ọ̀rẹ́ ẹ̀ fẹ́ ṣe party, tán wá máṣọ. Ìyàwó mi máa make sure pé òun náà rà nínú aṣọ yẹn. Á dé party yẹn. So, ó ń farabalẹ̀ run business yẹn dáadáa. In fact, let me shock you. Ìwọ tó ń ṣiṣẹ́ kó tó rówó lóṣù. Aṣọ tí ìyàwó mi tó ní nínú closet ẹ̀, wàláhì ò ní. Jésù, níbo ló ti ń rówó tó fi ń ra gbogbo aṣọ yẹn? Nígbà tí mi ní fẹ́ kú lọ́sàn-án kan òru kan. Tó bá ti nídìí owó aṣọ, àfi kí n wà. Because tí n bá wà, á fún mi lọ́rùn pa ni. Wàhálà, ìdààmú, ariwo, ẹ̀fọ́rí kò ní jẹ́ n gbádùn nínú ilé. Bí mo ṣe wà, kò síbi tí mi ti gbà lóǹde. Bó jẹ́ yíyá, bó jẹ́ títọrọ, bó jẹ́ kí n pe ọ̀rẹ́, urgent 2K, owó aṣọ yẹn á pé. If not, mi ní sunlé. Ariwo ìyàwó mi ní jẹ́ kí n gbádùn. Adé, fi woman yìí lẹ̀ náà. Woman yìí máa pa ẹ́ lọ́jọ́ kan o. Kí ni màá sọ fọ́mọ mi? Ta nìyẹn? Mo dẹ̀ ti ń gbádùn oorun yẹn lọ. Ẹjọ́ ta nìyẹn? Mo máa rìn gbèrègbèrè kiri. Tọ́, èmi ni o, bàbá Aládìyẹ. Bàbá yìí ti dúró mọ́ mi lójú ṣá. Bàbá Aládìyẹ, ẹ wọlé. Ẹ káàsán sà. Ọkọ rẹ̀ ńkọ́? Bàbá Aládìyẹ. Ẹ mọ̀ pé lè bá wọn lé lásìkò yìí náà wọ́n ti máa lọ bí iṣẹ́. Ayin, nígbà náà wá ńkọ́? Kókó mọ̀ sùn nù lé gan-an, bóyá yóò wúlò. Kó sanjú bí iṣẹ́ tí ń lọ láàárọ̀ kùtùkùtù tí ọmọ jíjáde bí ẹni wọ́n lé ńlé tí ò wúlò fún nǹkan kan. Bàbá Aládìyẹ, ọ̀rọ̀ yín yé mi, àmọ́ ẹ má wọrí. Ọkọ mi rán mi sí yín, wọ́n ní kí n fún yín ní nǹkan. Ayin ó yá, òun náà dà. Ó yẹ jókòó yẹ kí n lọ mú wá fún yín. Ọ wá ṣe kíá ni o, lásìkò tó pọ̀ o. Ọ̀nà ta lọ ń lọ
ṣé ta lọ tọ́jú owó sí ni. Mi fẹ́ nà ni so mo wá fún Dàpọ̀ POS guy tó wà ń ta yẹn mo ní kó bá mi fi pamọ́. tọ́ ọyẹ ọ̀dà ṣe kíá o. ẹ rí wọn àwọn ń gbèsè játijàti àbẹ́ẹ̀ máa rí bí wọ́n ń gbé àfi bí àfihàn ọba rádaràda wọ́n rówó tún léṣe wọ́n rówó lésan àwọn ń gbèsè wọ́n á fi gbèsè wọ́n fi yún ṣẹ̀ṣọ́ wọ́n ń wọ ká sáà ṣe kí á dán lóhùn lásìkò tọ́pọ̀ mo ní tí ń fàyè mi ṣe lè wá jókòó sí àárín. ẹ tí ì mọ nǹkan kan ibi tẹ́ jókòó sí tọkọ mi fìdí láti fi ṣe bá ẹnu gbogbo bàdé Ọlọ́run kò ṣe òun ló jẹ gbèsè kò ń ṣe mí. àbẹ́yẹn ti gbọ́ bí tíyàwó ti ń sanwó lérí tọkọ ẹ̀ ṣì wà láyé tí ò tí ì kú o. tábà wá róbìnrin tó ń ṣerú ẹ̀ kẹ́yà bá mi sọ fún o èèwọ̀ ni nílùú ti wà o. I see the fire burning in your eyes. Go see a thing like seeing eye. Where your innocence like borrowed clothes, but truth that lead. kí lorúkọ àǹtí ẹ. Miss Caroline, ok so kí lorúkọ school ẹ. Graceland Academy. ok proprietor yín kọ́ kí lorúkọ ẹ. Mr. Abanikonda. ṣáàjẹ́ kí n rìn lẹ̀ kí n lè tètè lọ dáná kan tọkọ mi máa jẹ síbá ló máa pẹ́ dé ó lè lọ padà tètè dé even bọ̀dá Báyọ̀ àti tó fún mi ebi á ti máa pa wọn gan. abẹ́ ẹ̀ wá gbà mí ni látàárọ̀ tó ti kú ònú ilé bí èèyàn bá tiẹ̀ lọ sí báǹkì gan-an tó lọ gbowó kò yẹ kó pẹ́ tó yìí láti bí wákàtí kan ó sì dáńjù kó ààyè àmọ́ ẹ dúró o sí èsè pé ọmọbìnrin yìí ọmọ mọ̀ dáńjù kó ààyè ni tọ́wọ́ á sá lọ torí mo mọ̀ dáadáa kò sí ní tí ò lè dá lára ìyìn sì gbẹ́rí rẹ̀ jẹ́. tó fún mi wá ṣílẹ̀kùn. lọ ṣílẹ̀kùn fún mọ́mí ẹ̀. Mọ́mí, ẹ káàbọ̀ ma. kú ilé ọkọ mi báwo ni lẹ́sìn lé ní. Fine ma. ayin ìyá tó fún mi. babaládìyẹ ẹ kúrò lẹ́sà tó fún mi máa lọ́nu lé mò ń bọ̀. bàbá ṣé kò sí. dákun jẹ́ sáré rí ọ̀nṣẹ́jú kan ó ṣeun ọlọ́run pọ́n ọ náà lé yóò dáa fún ọ. èmi ní sà. yóò dáa fún ọ. àmì sà. bó o lọjà lónìí. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sà. ayin dákun má bínú pé mo dọ̀ ọ́ láàmú ọlọ́run ní dọ̀ ọ́ láàmú ẹjọ́ alábàágbé rẹ̀ neighbor rẹ̀ mo wá fi sùn ọ́ ìyá rẹ̀ àbí kílẹ̀ tí kò kọ́ tiẹ̀. ṣé kò le kí ló ṣe. ayin òun àtọkọ rẹ̀ wọ́n jẹ́ ń lówó ilé ọdún kan mo sì ti máa wá tẹ́lẹ̀ tí ń bọ́kọ rẹ̀ tí ó bá ń sọ̀rọ̀ tútù tí ń fi hàn lẹ̀ ńgbà mo wá lónìí mo wá bá ìyàwó rẹ̀ ńlé mo sì béèrè ọkọ rẹ̀ ó ní òsì ńlé ńdá náà owó mi dà torí owó ilé mi mi wá owó ilé mi mo wá gbà ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ìyá rẹ̀ ó sì ní tọ̀ òun ń bọ̀ o kí n jókòó ní pálọ̀ àwọn o òun fẹ́ lọ ọ̀ta òun kówó kan sí dàpọ̀ ní POS òun kówó sí lọ́wọ́ òun fẹ́ lọ bá ń gba owó òun wá nígbò tí ẹ̀ kọ́kọ́ sọ torí kò pariwo sọ̀rọ̀ kò pariwo bí tí mo pariwo bí olójú kan dúró kò pariwo ó fẹ̀lẹ̀ bá ń sọ ni èmi wá rò pé tọ̀ ńgbà tí ó fẹ̀lẹ̀ bá ń sọ yìí o bóyá òótọ́ ni ń sọ àfìgbà tí ó ní ń jókòó èmi náà bá jókòó lóòótọ́ ìyá tó fún mi ǹjọ́ jẹ́ mọ̀ pé láti bíi wákàtí kan
ni mo ti jókòó sínú pálọ̀ wọn. Mo jókòó mo bára mi sọ̀rọ̀ títí tí mo dásọ̀ bí òkú nú ilé. Kódà títí dí mo sì ń bọ́ sọ̀rọ̀ yìí n rí eégún tí ń jàjìkẹ́ o, n rí ìyá ire kó padà wá nú ilé mọ́. Kí ló dé tí ìyá rẹ̀ ń ṣe báyìí? Ẹ wo bàbá Ládìyẹ, ẹ̀yin ni màá bẹ̀. Ẹ má bínú. Bí mo ṣe ń bọ̀ nsìn, mo rí ìyá ire ní ṣọ́ọ̀bù mọ́mi Lékan táwọn méjì jọ ń sọ̀rọ̀ tó ń rẹ́rìn-ín. So èmi ò rò pé lọ síbi kankan lọ gbowó o. Ṣé ẹ rí o? Àbẹ́ rí? Ìyá tó fún mi sórí ní tó ṣe fún mi nísìn lémi àgbàlagbà tí mo tó bí lọ́mọ. Bẹ́ẹ̀ sì ni ní tipátipá kí wọ́n wá gbalé lọ́wọ́ mi. Àbí ṣé ìwà burúkú ni kéèyàn ò ní tẹ́nàntì àbí kí ni wọ́n ti pè ní. Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Kò sí ìyọnu. Alátiṣe mi ọmọ àti ṣe ara rẹ̀. Ó ṣeun mọ́ ọlọ́ntì ẹ̀. Mọ́mí ẹ kú iṣẹ́ mà. Ṣé kí wá ẹ̀pù yín? Ó ṣé ọkọ mi. Ó yá wá máa bó magí yìí. Ok mà. Àmọ́ bí adádì ẹ̀ máa tètè dé. Bóyá kẹ́ pè wọ́n. Mo pè wọ́n lọ́sàn-án ṣùgbọ́n wọn ò pick. Ó dà pé wọn ò fẹ́ kẹ́nìkankan distract àwọn bó ṣe ń drive. And lóòótọ́ kò dá kéèyàn máa gbé call tó bá ń drive. Ok mà. I see the fire burning in your eyes. I see a feeling like seeing night. Where your innocence like borrowed clothes. The truth that leak from every corner. Oh, they say keep quiet, let sleeping dogs lie. But the ashes they pile up to the sky. Where will Nemo share? If I speak the whole village go burn. Kí ló ń ṣọmọbìnrin yìí? Ẹ wo iṣẹ́ gbogbo lẹ́kúnlẹ̀. Can you imagine? Mọ́mì ire olúwa. Bóyá ni ò ti kó rẹ̀ jáde. I don't think she's inside this house. Ibo ló wá gbà lọ? Ó dẹ̀ ṣe gbogbo lẹ́kúnlẹ̀. But báwo lẹ ṣe ń kó? Mọ́mi Lékan, ẹ jẹ́rìí mi. Èmi lè jẹ́ kọ́kùnrin dáadáa kan wá pa action mọ́ mi lára. Gbogbo àwọn party tí mo máa ń attend yẹn. Torí kí ni rẹ̀ kí mo fún máa ń lọ àwọn party yẹn? Kí ni reason? Okay, ẹ jẹ́ kí n já yín. Kò sí party tí mo bá lọ báyìí. Ó gbúdọ̀ rẹ̀ já ńlá ń bẹ̀. Àwọn big man tó kárì gidi. Wọ́n mìíràn àwọn ọkùnrin gidi tó ń lóògì lọ́wọ́ tó ń lè náwó. Na wá o. Mọ́mì rẹ̀ láyà o. Wọn ò bí mi dá kí n try irú ẹ̀. Dádì Lékan máa pa mí ni. Ẹ pẹ̀lẹ́ tí ẹ̀yin lẹ gbà wọ́n láì tẹ̀ kán máa treat yín anyhow. Ó ti ẹ̀ jẹ́rìí ọkọ mi. Wọ́n bí pọ̀nrí pọn gbá ìdágbà mi try nonsense. Mo máa frustrate life ẹ̀ ni. Hello. Mọ́mì tó fún mi. Ẹ jọ̀ọ́ ẹ má bínú mo sáré fẹ́ rí yín mà. Báwo ni àbúrò? Ẹ kúrò lẹ́sà. Ẹ jọ láti bo. Níbọ̀ wọn ni mí. A jọ ń gbénu compound ni. Mọ́mì tó fún mi ni mo fẹ́ rí. Okay. Wọ́n wà nù kitchen. Wọ́n ń dáná lọ́wọ́. Ẹ jẹ́ kí n bá yín pè wọ́n. Ó ṣe gan àbúrò. Mọ́mì tó fún mi. Máa kan wá ń ta owó ń bèrè yìí. Wọ́n ní àwọn neighbor yín ni. Oh, dádì ire. Báwo lẹ̀mí yàn ṣe fẹ́ gùn? Pẹ̀lú gbogbo ilé tó bá ti mú ọkùnrin tó ti ṣìfẹ́, tó ti ṣìyàn, tó ti ṣìyàwó gbé sílé, kò sí àní-àní. Ẹ̀mí ọkùnrin yẹn lè gùn. Kì í ṣe pé bàbá ńlá ò tọrọ ni. Àfi tọ́lọ́mbà lọ́wọ́ sí lókù. Dádì ire, ẹ kúrọ̀lẹ́ sà. Mọ́mì tó fún mi kúrọ̀lẹ́. Ẹ jọ̀ọ́ má bínú pé mo disturb yín. Ẹ jọ̀ọ́ àtìgbà tẹ́ ti dé látọjà. Ǹjẹ́ tí ẹ kó fìrí mọ́mì rí rárá? Ṣé wọ́n ti dé ni? Kò tí ì dé láti bò.
Ibo ló lọ? Ah, ẹ wò dádì rè, ẹ ti fẹ́ máa bójú jẹ́ o. Ẹ mọ̀ kan, ibi tí mọ́mì rẹ̀ wà kò jìnnà sílé, bí àkẹ́ pè wọ́n. Ok, ẹ má bínú mami tó fún mi. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́, mo promise yín tẹ́ bá sọ bí tó lọ fún mi, mi ò ní heart for ni. Ó dáa, ẹ lọ wò wọ́n ní ṣọ́ọ̀bù mọ́mì Lékan. Mo rò bẹ́ẹ̀ náà. Dádì rè, ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo fẹ́ padà sínú ilé, mò ń dáná lọ́wọ́ ni. Mo dẹ̀ nífẹ̀ẹ́ kọ́kọ́ mi bá mi bí báyìí. All right ma, ẹ ṣé gan. ẹ wò ẹ jẹ́ kí wọ́n máa lọ báyìí. Ó yẹ kí dáàdi rẹ̀ ti dé báyìí náà. Tó bá tiẹ̀ dé gan kọ́ wàhálà tiẹ̀ nìyẹn. ṣé ẹ̀ ní lọ dáná fọ́kọ yín ni? mọ́mì Lékan ò ní pa mí. ó dàárọ̀ o, àádẹ́ tún máa ríra lọ́la. ajẹgbẹ́dọ̀ ni wúmà yìí o, àfi kí n yá aṣọ́ra fún un. Madam Anika Njabata, ibo lẹ ti ń bọ̀? Yétúndé, come back here. Ṣé ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀ ni? Mo ní bo lo ti ń bọ̀. Ẹ jọ̀ọ́ bó ṣe wọ́n ń gbó bí ajá ń sìn ṣoṣo fẹ́ nà mí ni. Yétúndé, mo kábàámọ̀ ọjọ́ tí mo parí ẹ láyé. Ó dẹ̀ kí n ṣe obìnrin alálùbáríkà. Èmi gan regret ọjọ́ tí mo pàdé ẹ̀ wo lórí burúkú ọkùnrin yìí. Àwọn pípù yìí tútù bẹ̀rẹ̀. Mọ́mí, ṣé ń jà ni? Rárá, ọkọ mi. Wọ́n kàn yanjú ọ̀rọ̀ kan láàrin ara wọn ni. Mọ́mì rẹ̀ mò ń wọ̀ ọ̀nẹ́. Ó mọ̀ pé ó ti ń ṣe é tipẹ́, mò ń wẹ̀ràn. Mò ń ṣe bí ọ̀dẹ̀ fún ẹ, torí mi ò fẹ́ kí ìgbéyàwó ìdàrú. Tó bá lọ tì mí, mọ́mì rẹ̀, má tì mí ṣe nǹkan tí mi fẹ́ ṣe. Tó bá wá ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn, ó máa lè ní ẹ. Yétúndé, mò ń sọ fún ẹ. Yétúndé, mò ń kìlọ̀ fún ẹ. Kúrò níwájú mi, jẹ́ kí n kọjá. Ó dàbí pé o ti mọ ọlọ́kọ̀ tó bẹ́ẹ̀ wá lálẹ́ yìí. Tó bá ṣe anyhow, á fọ́ ẹ lórí dànù. Yétúndé, ṣé ẹ ti ń dàrú ni? I see the fire burning in your eyes. Cause see a thing like seeing eye. Where you're innocent. Adé mi, látàárọ̀, Abba, kí ló dé? Owó má bínú díẹ̀. Tó bá rí nǹkan tí mọ́tò yẹn fojú mi rí lé ni, wà láìwá kánú mi. Again? Ilẹ̀ ti ṣú, jẹ́ ká máa lọ sínú ilé. Màá túbọ̀ máa ṣàlàyé fún ẹ bẹ́tà nú ilé. Adé mi, Yes dear. ṣó ní nǹkan kan tó ń fi pamọ́ fún mi, tó fẹ́ sọ fún mi ni? Of course not. Wà á tẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Anyhow, jẹ́ ká tiẹ̀ sí wọlé náà. Ok, jẹ́ ká máa lọ nílé. Adé mi, ìwọ dáná. Má ọ̀rẹ́, màá padà wá báyìí ṣeré létà. Èmi àti mọ́mí ẹ ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Tá a bá ti ṣe tán, màá padà wá. Àbúrò, Alpha. Ẹ̀gbọ́n mo wà pa o. All right now, a máa rí ọ lọ́la. Ok ẹ̀gbọ́n, ó dàárọ̀. Ṣé o trust me money? No, má ṣì mí gbọ́. Kò ṣe pé bí a mú ògbà ẹgbọ́ or something. Mo kàn rò pé bí ó ní nǹkankan tó yẹ kó jẹ́ kí n mọ̀. Bí kí ni? Àbí, I don't know. Ok, bí kí ni wọ́n rò pé bóyá mo fi ń pamọ́ fún ẹ? Omi àdúrà àti iyọ̀ tí pásítọ̀ fún mi pé kí n gbé fún ẹ kọ́. Ṣó dá ẹ lójú pé o ṣì ń lò? Yes now, mo máa ń lò láàárọ̀ náà kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́. Báwo ló ṣe máa ń lò? Tí n bá ti jí láàárọ̀, màá gbàdúrà. Tí n bá dẹ̀ dénú mọ́tò lọ́dọ̀ ọ̀gá Délé, mo ti tọ́jú omi yẹn sí inboot. Mo cover pẹ̀lú extra tire so wọn lè rí. Tí n bá ti sí mọ́tò, màá fi omi yẹn màá fi spray inú mọ́tò. Then ó níbì kan tí mo ti máa ń fọ mọ́tò yẹn ní ẹ̀gbẹ́ níwájú ilé ọ̀gá Délé. Tí n bá ti pọ́n mi, tí n bá ti fomi yẹn fọ mọ́tò tán kí n tó gbé kúrò lọ́dọ̀ ọ̀gá Délé, màá dẹ̀ fi omi àdúrà yẹn màá fi wọ́n gbogbo ara mọ́tò yẹn kí n tó start ẹ̀ gbé pé mo fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣó dá ẹ lójú? Ǹdẹ́ mi ń ṣọmọdé náà, ṣé máa parọ́ fún ẹ ni?
tó bá wà ń lò kí ló wá dé tí ò ṣiṣẹ́? Èmi náà mọ mo ṣáà ń lò bó ṣe ní kí n lò ṣá. So mi ò mọ wáyé tí ò ṣe ní effect. I don't know. Dádì rè. Okay, ẹ má bínú. Wáyé tó wọṣọ lè lọ síbi iṣẹ́ ṣó ní pátì ni? No, mi ò ní pátì. Mo kàn wọ́n nítorí òtútù ni. Weather yẹn ti tutù jù, so tátẹ́gùn yẹn bá bẹ̀rẹ̀ sí ní fẹ́, ó máa ń wọnú mọ́tò ìyẹn tí mo wà lórí eré. So yeah. Ìwọ náà dẹ̀ mọ̀ra àwọn passenger. Ara yàtọ̀ sára. Ẹlòmíà ní òtútù mú òun, ẹlòmíà ní ooru ló mú òun. So mi ò lè wá ní glass yẹn, mi ò lè wá ní ẹ̀ sókè. I just have to leave it open. Okay. Wo jẹ́ kí n máa lọ. Ṣé o rántí? Mo sọ fún ẹ pé mo ṣe nǹkan tí mo fẹ́ ṣe lára mọ́tò yẹn ní àárọ̀ yìí. Kò sí wàhálà, ajé á wá. Àmín. Thank you, my love. Dáàdì rẹ kọ́ lélẹ́yìí ni. Kí ló wá ṣe wọ́n lórí? Tó fún mi, omi náà dà náà. Ṣó gbàgbé nǹkan ni? Rárá dẹ̀, mi ì gbàgbé anything. Mo rí dáàdì rẹ níta nsìn pẹ̀lú bandage lórí. Ṣáwọn yẹn. Wo ìyàwó ẹ̀ ló fi áyọ̀nù fọ́ lórí lálẹ́ àná. Ọ̀rọ̀ mọ́tò tiẹ̀ tó gbé wọlé tó ló ń fún ẹ ní problem. Òun ni ò jẹ́ ìrántí àti sọ fún ẹ. Oníkálukú pẹ̀lú ṣòro tiẹ̀ ní jàre, my dear. Mo wá ga o. Ọlọ́run má jẹ́ àṣìyàn. Má jẹ́ àṣìyàwó fẹ́ sílé. Kọ́lọ́run má jẹ́ pé ọmọbìnrin yìí ló máa pa ọkùnrin níjọ́ kan o. Hello Chief, ṣé kí n máa bọ̀ ni? Ó yá máa bọ̀ ní hòtẹ́ẹ̀lì tá a máa ń lò yẹn. Okay, màá bá yín bẹ́ẹ̀ sìn. Ọlọ́run ṣé o, at least bó tiẹ̀ jẹ́ 100,000 naira á wọlé sàkáǹtì mi láàárọ̀ yìí. Wọ́n dẹ̀ sì fún mi ní 100,000 naira lánàá. Tí ìbá ṣe pé Máyọ̀wá mọ eré ṣe lórí bẹ́ẹ̀dì, kí ni mo fẹ́ máa ṣe pẹ̀lú ẹ̀? Nǹkan ẹyọ kan tó mọ̀ láyé ẹ̀ kò ju kó máa báyàn sùn lọ. Àràǹbádá owó jẹ́ o. Owó àpèkánúkò. Àràǹbádá owó jẹ́ o. Owó àpèkánúkò. Kí n tó lọ jáṣẹ́ wálẹ̀ láàárọ̀, màá sáré ṣe bí ọwọ́ kan náà ká tó lọ. I see the fire burning in your eyes. Go see a thing like seeing where your innocence like borrowed clothes, the truth that leak from every corner. Jọ̀ọ́ sọ lè wá síta. Mo fẹ́ fi nǹkan hàn ẹ́. Yétúndé fi áyọ̀nù fọ́ mi lórí. Ó tún wá ní guts. Ó ní guts láti máa sọ fún mi pé òun sorry. Kò tí sorry o. Kò tiẹ̀ tí sorry rárá. By the time tí bá máa fi parí pẹ̀lú ẹ̀, ìgbà yẹn gangan la sorry. Á sun ẹkún, omi á tán lójú ẹ̀. Kódà á sun ẹ̀jẹ̀ mọ́. Á sun ẹkún débi wípé kò ní rí ẹni rẹ̀ dákẹ́. Jesus, Adékílélé. Yétúndé ló fi áyọ̀nù fọ́ mi lórí lálẹ́ àná. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìméjì ń bára yín jà nílé ni? Ìgbà tí mo close níbi iṣẹ́ lánàá tí mo lọ sílé, mo wà nínú taxi ní landlord pè mí.
báyìí ń bá mi sọ lórí fóònù wọ́n ń para gan tán bínú. ṣé torí owó ilé ẹ̀? náà kò ń ṣe nítorí owó náà ṣe ń bínú bẹ́ẹ̀ yẹn náà. Lóòótọ́ mo jẹ wọ́n lówó lé o, but bàbá yẹn ń bínú because wọ́n lọ sí apartment wa lánàá kí n tó dé láti ibi iṣẹ́. Wọ́n dẹ̀ bá yàwó mi nílé, wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ìyàwó mi pé òkè owó ilé làwọn fẹ́ gbà. And instead of kí Yétúndé kó bá bàbá yìí sọ̀rọ̀ bí ọmọlúwàbí, kó respect wọn, kó tiẹ̀ tù wọ́n lójú at least. Aṣáájọ ń jẹ́wọ́ ilé yìí ni, àjọ ń gbénu ilé ni, tó bá kàn mí ó ṣàmà kàn wọn náà. But instead of that, ọ̀tọ̀ nìkan tí ìyàwó mi ṣe fún bàbá o. Ìyàwó mi ní kí bàbá jókòó sórí àga ní pálọ̀, ó lóun ń bọ̀, òun fẹ́ lọ withdraw owó wá ní POS. And guess what? Ìṣe ni Yétúndé mọ̀ dá bàbá ìjókòó sínú ilé, ó wá sneak out, ó gba ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù lọ, ó lọ ń tojọ́ ń bẹ̀. What? Bẹ́ẹ̀ ni. Then ìgbà tí mo délé, mi ò tiẹ̀ tí ì raise ọ̀rọ̀ ti bàbá landlord. Mo tiẹ̀ ṣì ń béèrè lọ́wọ́ ẹ̀ pé òkè o, àṣọ lórí ilé o, madam, ibo lẹ lọ, ibo lẹ ti ń bọ̀. Ó tún wá jáde nìyẹn, ó ò tilẹ̀kùn, ó ṣílẹ̀kùn lẹ̀. Tó lè bá wọlé tó bá kó wa lẹ́rù nǹkan, kí gan la gbójúlé. Mi ò sọ jù bẹ́ẹ̀ lọ. Kí ni Yétúndé máa ṣe? Ó bẹ̀rẹ̀ ariwo ni, ló kíná bọ́lé, ló ń pariwo lálálá. I am very sure pé níbo wa máa gbóhùn wa lálẹ́ àná. We shall engage in an argument. Before I count 1, 2, 3, Ọmọládé, everywhere blackout, everywhere ṣókùnkùn ni. Yétúndé ti gbé iron tàbí ń lo aṣọ, ó ti jà mọ́ mi lórí. Ọlọ́run ló yọ ojú kejì mi. If not, bóyá mi bá ti dá fọ́jú báyìí. Mo ṣáà gbìyànjú, ńgbà tẹ́jẹ́ ò dáa, mo rush ara mi lọ sí nearest hospital tó súnmọ́ wa. Ńgbà tí ilẹ̀ dẹ̀ máa mọ́ láàárọ̀ yìí, ìṣe ni Yétúndé ń bẹ̀ mí pé kí n má bínú. Tó bá ti kún kọ́, ṣókú ẹ ló máa sọ fún pé kó má bínú. Wo Ọmọládé, níbi tá a bá dé, ìdí tí mo ṣe pè é pé kó wá síta, mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ ni. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣó lè gbà mí láàyè kí n tiẹ̀ wá dúró sí apartment ẹ̀ for a while? Adé, mo ti sọ fún ẹ, fi wúmà ilé kó tó gbẹ̀mí ẹ o. Can I stay with you please? At least kí n tiẹ̀ fi figure out nǹkan tí màá ṣe. Mo ṣáà ti sọ fún ẹ pé kó máa bọ̀ tẹ́lẹ̀. Ìwọ ló jókòó tì ìyàwó ẹ, olóòlọ́ọ̀fù ìyàwó ẹ. Thank you. Ǹjọ́ lérí tèmi àti ẹjọ́ wá síbà níbi ọwọ́ àárọ̀ yẹn lánàá tí mo padà wá san owó night fún, tó ní òun fẹ́ sun bíbà mọ́jú. Mo wo yàrá tí ó wà nísìn, mi ò bá ń bẹ̀, ibẹ̀ yẹn wà lock. Wọ́n máa ti check out láàárọ̀ yìí. Ó ti check out. Bẹ́ẹ̀ ni sà. Jọ̀wọ́ má bínú, ṣé òun nìkan ló kúrò bíbá ni àbí òun àtèèyàn? No sà, àwọn nìkan náà kúrò níbí. But mo ní kó dúró dè mí náà, àti pé kò tún sọ fún mi kó tó kúrò. Anyways, thank you. Máa pe nọ́mbà ẹ̀. All right sir. Ó rórí ẹ̀ alágbèrè òṣì. Àbí mò ń lálàá ni? Ṣé wàá ti gbé fóònù ẹ̀ sí DND? Wàláhì gẹ́ ìkan lọ pa vibe mọ́ mi lára láàárọ̀ ní ṣá. Ẹ máa wo, torí tẹ ni mo ṣe wọṣọ tí mo wọ̀ yìí o, tí mo ti rò pé lẹ́yìn tí má ti jẹ́ tán láàárọ̀ tí mo gbádùn ẹ̀ tán, màá gbé jáde. Àbí bátìrì fóònù ẹ̀ ti kú ni? Elédùmarè, ẹ̀yin lẹ ní àdúrà ní idà onígbàgbọ́. Mo ti ń gbàdúrà, mo ti gbàwẹ̀. Kí ló wá dé tí nǹkan ò yí padà? Tó bá jẹ́ pẹ́ṣẹ̀ ni ò jẹ́ kádùúrà wa ó gbà. Jọ̀ọ́ dáríjì wa. Ẹ dáríjì ọkàn mi. Ẹ jẹ́ kíṣẹ́ máa lọ déédéé. Àmọ́ ọkàn mi sọ fún mi, ó ní nǹkan kan tá à ń ṣe tí kò dáa.
mo gbọ́dọ̀ lọ rí pásítọ̀ lénìí. Aládùúrà ò gbọ́dọ̀ wà kísà. Uncle Bayo, kí ló ṣe ẹ́? please can we change it to cartoon? Ní sùúrù díẹ̀, jẹ́ kí n wo ilé ìtàn. Wọ́n máa tó parí ẹ̀. Yétúndé, mo mọ̀ ọ́ dáadáa, èmi sáà mo bí ọ. Farabalẹ̀ ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ rẹ̀. Màámi kò ń ṣe nǹkan tó serious tó yẹn. Àmọ́ bá ṣe máa settle ẹ̀ láàrin ara wa. Bọ̀ ṣó yẹ kó máa pè yín kó máa fẹjọ́ mi sùn yín? Ṣó yẹ máa gbé yín lẹ́mìí sókè ni? Lórí ọ̀rọ̀ tí ó tó nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì lálẹ́ àná. Ó ti ya sáré pè yín nìyẹn, ó ti ń tojọ́ fún yín. Ṣé bó ṣe yẹ kí ìgbéyàwó wà nìyẹn? Ìwọ lọmọ ẹjọ́ tó ń rò. N béèrè tán lọ́wọ́ rẹ̀. Mo ti bọ́ ọ sọ láìmọye ìgbà. Bọ́ ọ bá sì ti fìwàkiwà lọ́mọkùnrin ń lọ. A jẹ́ pé tí ẹ bọ ọ̀nà ìwọ lọmọ. Ọmọ kan ò lè wá pa mí. Ẹ máa bá ọ̀rọ̀ yín lọ, ìyá tó fún mi. Ẹ ṣé gan pásítọ̀. Yes sir. Ẹ̀yin ni mo wá rí o. Ó ní kí wọ́n sọ fún yín pé nǹkan ò lọ déédéé bá ṣe rò kó máa lọ déédéé o. Mo dẹ̀ nígbàgbọ́ wípé Olúwa ṣì ń bẹ lórí ìtẹ́ kò yí padà. Ó dàbí pé àdúrà wa ò tó sà. Ìyẹn ni mo wá rí yín fún. Omi àdúrà àti iyọ̀ tí mo gbé fún yín pé kẹ́ ẹ gbé fún ọkọ yín ńkọ́? Ṣé wọ́n ṣì ń lò? Bẹ́ẹ̀ ni pásítọ̀, ó ń lò ó. Kódà gan-an ìgbà tó dé láti ibiṣẹ́ lálẹ́ àná tó tún bẹ̀rẹ̀ sí ní complain nípa mọ́tò tó fi ń ṣiṣẹ́. Mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀, mo ní ṣó ṣì ń lo omi àdúrà tí mo gbé fún un. Mọ́mì tó fún mi, ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run ológo ẹ̀mí mímọ́, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore tẹ́ ẹ ṣe fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín fún oore tàná. A dúpẹ́ lọ́wọ́ yín fún oore tòní. Títí ayérayé láà máa dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo oore tí ẹ̀ ń ṣe fún wa. Ọlọ́run àánú, ọ̀rọ̀ ọmọ rẹ ni mo mú wá síwájú rẹ. Kí ló ṣókùnkùn ní ìgbésí ayé wọn? Olúwa, ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí. Ọ̀run, ẹ wá tan ìmọ́lẹ̀ sí. Gbogbo ohun tó ṣókùnkùn nílé ayé ọkọ ìyá tó fún mi àti ìyá tó fún mi, Olúwa, àní bá wa tan ìmọ́lẹ̀ sí. Ayérayé Ọlọ́run ìyanu, àní mo fi àwọn ọmọ yìí lé yín lọ́wọ́. Gbogbo ọ̀tàfà sókè yìí ló borí. Olúwa, ẹ tú wọn láṣìírí. Gbogbo ibikíbi tí wọ́n bá ti mú orúkọ wọn lọ láti fi ṣe wọn aburú, ọ̀run, agbára tán lò, ẹ jẹ́ kó kọjú ìjà sí wọn. Ẹ wá tú àwọn ọmọ yín sílẹ̀. Ẹ tan ìmọ́lẹ̀ sínú ayé wọn. Ẹ fà wọ́n yọ kúrò nínú òkùnkùn. Ní orúkọ Jésù ní a gbàdúrà. Mọ́mì tó fún mi, Yes pásítọ̀. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín. Àdúrà yín á gbà. Àmín sà. Lọ́wọ́ yìí, mo fẹ́ kí ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀kan tí mo fẹ́ sọ fún yín. Nígbà tí à ń gba àdúrà, a mú mi rí àwọn ìṣípayá kan nípa ọkọ yín. Olúwa sì ní kí n sọ fún yín. Ó ní òun rí gbogbo ìgbìyànjú yín o. Mọ́mì tó fún mi, Olúwa ní òun rí gbogbo ìgbìyànjú yín lórí àdúrà tẹ́ ń gbà tirelessly lórí ìlọsíwájú ọkọ yín. Nítorí pé ẹ ní ìgbàgbọ́ wípé tí ó bá dára fún ọkọ yín, dájúdájú gbogbo ẹbí yín náà ló dára fún yẹn. Bẹ́ẹ̀ ni pásítọ̀. Ìwé mímọ́ náà ló sọ pé ọkọ lolówó orí aya. Òótọ́ lẹ sọ. Gbígba àdúrà fún ọkọ ẹni láti wá ìlọsíwájú fún ọkọ ẹni kò ń ṣe tó burú rárá. Àmọ́ mọ́mì tó fún mi, ó dàbí wípé àsìkò ti tó tẹ́ ẹ máa yí àdúrà tẹ́ ń gbà fún ọkọ yín padà sí orí ara yín. Nítorí ó dàbí ẹni wípé àwọn nǹkan kan fi ara sin síbì kan tó jẹ́ bí nǹkan òkùnkùn, léyìí tó jẹ́ kí àdúrà tọkọ yín ń gbà àti tẹ́yin náà ń gbà fún ọkọ yín kó máa rí bí ẹni wípé àdúrà ò gbà. Bẹ́ẹ̀ irọ́ ni, àdúrà ń gbà. Mi ì mọ̀ bóyá nǹkan tí mò ń sọ ń yé yín dáadáa. Èyí tí mò ń gbìyànjú àti sọ ni wípé kò ń ṣe wípé àdúrà tẹ́ ń gbà fún ọkọ yín, kò ń ṣe wípé àdúrà náà ò gbà. Àdúrà náà ń gbà.
àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí Ọlọ́run fi hàn mí, ó dàbí ẹni wípé àwọn nǹkan kan farasin tó fẹ́ jọ bí ẹni wípé ọkọ yín fi àwọn nǹkan kan pamọ́ fún yín tí wọn ò tíì sọ fún yín nípa gbígba àdúrà tí àdúrà tẹ́ ń gbà fún wọn àti bí àdúrà náà ṣe ń gbà. Àmọ́ kí ẹ lè bá rí àrídájú wípé àdúrà tẹ́ ń gbà fún ọkọ yín ń gbà, kò sí kankan nínú àdúrà tẹ́ gbà tó lọ láláìṣẹ. Omi àdúrà àti iyọ̀ tí mo fún yín, ẹ gbà kúrò lọ́wọ́ ọkọ yín. Ṣùgbọ́n tí ọkọ yín bá kọ̀ tí wọ́n bá gbé sílẹ̀, màá gbé míì fún yín. Kẹ́yìn bẹ̀rẹ̀ sí ní lò ó fún ara yín. Ẹ bẹ̀rẹ̀ sí ní lò ó lórí bísínẹ́sì yín. Ẹ bẹ̀rẹ̀ sí ní dájú àdúrà kọ ara yín àti bísínẹ́sì yín. Ká wá wo nǹkan tí Olúwa máa ṣe. Láàárín àsìkò díẹ̀, ẹ jẹ́ ká wò bóyá àdúrà gbà àbí àdúrà tí ẹ ń gbà fún ọkọ yín kò gbà lóòótọ́. Bóyá omi àdúrà tí mo gbé fún yín kẹ́ gbé fún ọkọ yín, bóyá ó ṣiṣẹ́ lóòótọ́ àbí kò ṣiṣẹ́. Ẹ̀yin ẹ lọ lò ó fúnra yín náà. Ó dá mi lójú wípé Ọlọ́run tí ń bẹ láàyè tí kò ní kú láéláé. Ẹ padà wá síbí láìpẹ́ láì jìnnà láti wá share testimony yín. Okay, pastor. Ẹ ṣé gan sir. Màá ṣe bẹ́ẹ̀ ṣe sọ. Wo, jẹ́ kí n lọ bá fámílì ẹ̀, kí n lọ ṣàlàyé fún wọn nǹkan tó ṣẹlẹ̀. So that wọ́n á lè mọ̀ pé mi kì í ṣe ọkọ ọmọ wọn mọ́. Tó yẹ. So, ọ̀dọ̀ mọ́mì ẹ̀ ló ń lọ báyìí. Bẹ́ẹ̀ ni. But why tó remove bandage tó wà lórí ẹ̀? Wo, má jẹ́ kí n yọ bandage. Ó bẹ́tà kí n lọ báyìí. Jẹ́ kí n lọ báyìí kán rí orí mi. Tán bá rí orí mi bó ṣe rí, wọ́n á lè mọ nǹkan tọ́mọ wọn ṣe fún mi. Mo ti already pè mọ́mì ẹ̀. Mo ti sọ fún wọn pé mo ń bọ̀ wá rí wọn ní weekend. It's alright. Ṣáà ṣe jẹ́jẹ́. Má worry. I'll be fine. I see the fire burning in your eyes. Go see a thing like Ẹ wọlé o. where you Adésínà. Mọ́mì ẹ káàárọ̀ mà. Adésínà. Ó yá, bọ́ bí ọwá jókòó náà. Ibo mo ti kó ọmọ yìí o, ìwọ náà. Nǹkan tí Yétúndé ṣe fún mi nìyẹn o. Torí ẹ̀ ló jẹ́ kí n wá bá yín sọ ọ̀rọ̀ tí mo wá bá yín sọ yìí. Ó dẹ̀ wà very important. Mọ̀ bọ́rọ̀ ẹ lọ yóò dáa fún ọ̀hún gbọ́. Mọ́mì, wọ́n ní yìnyín kẹ́ni ṣe mí. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ti ẹ̀ wò mí sùnsùn. Ẹ dẹ̀ fa ọmọ yín, ẹ fà lé mi lọ́wọ́ pé kí n fi ṣe aya. Ẹ ṣé gan mà, mo dúpẹ́ lọ́wọ́ yín mà. Àmọ́ nídàkejì, mo nígbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà tí Yétúndé ń wù nílé, mo máa fi ń tó yín létí. Sọ̀rọ̀ mi yé yín mà. Àti àwọn oríṣiríṣi ìwà mìíràn tó ń wù tí mo decide láti tọ́jú pamọ́ tí mi sọ fún yín. Ṣé wá rí níbi tá a bá dé mọ́ mi? Ìgbéyàwó yìí ó ti sú mi. Ìgbéyàwó yìí mi ò wá interested mọ́. Kò wù mí mọ́. Mo ti gbìyànjú gan láti jẹ́ kí ìgbéyàwó yìí kó work, but ó ti sú mi mà. Ó sú mi dé ọrùn, ó sú mi dé gògógóńgò, ó sú mi dé inú ọpọlọ mi mọ́ mi. Mi lè continue mama. Ẹ̀yin náà kúkú mọ̀. Ó ti ṣerú nǹkan báyìí rí tí mo wá fẹjọ́ ẹ̀sùn yín. Ẹ̀yin náà lẹ bá bẹ̀bẹ̀ tí mo dẹ̀ parí ẹ̀ pẹ̀lú ẹ̀. Adẹ̀ ń ṣe bá ṣe ń ṣe lọ. Láti ìgbà yẹn náà, mi ní tọ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Yétúndé ń ṣe tí mò ń tọ́jú pamọ́ tí mi sọ fún yín. Àwọn ilé tí máa rí pé ó fẹ́ lè jẹ̀mí mi lọ, tó bá fẹ́ pin mí lẹ́mìí ni mo máa ń pín tí máa ń sọ fún yín. Ó ti ṣerú nǹkan báyìí rí. Mọ́mì, ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ tó fọ́ mi lórí ọ̀rọ̀ tí ò tọrọ, ọ̀rọ̀ kékeré tí ò tó nǹkan kan.
àwọn Yorùbá dẹ̀ ní pàálì ní pa lọ́la bójú ọ̀wọ́n ọ̀bà fọ́ bàìbàì ni ọmọ wò. Ó ti ṣe àkọ́kọ́ ó mú jẹ, ó ti ṣẹlẹ̀ kejì báyìí ó mú jẹ, èmi náà mú jẹ. Mọ́mì, tí n bá dúró kí ẹlẹ́kẹta ó wáyé, bóyá òkú mi náà máa gbé ránṣẹ́ sáwọn tó ní mi. So mọ́mì, ó ti tó gẹ́, mo fẹ́ bá ẹsẹ̀ mi sọ̀rọ̀, mo fẹ́ fi lélẹ̀ fún Yétúndé. Tó bá ti kó òun nìkan nulẹ̀, gbogbo ohun tó bá wù kó dá lára. Bẹ́ẹ̀ ni kó má bàa wá di wípé mo gbé ìgbésẹ̀ inú yín ò dùn sí, tàbí bóyá ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ mi wá gbọ́ sí yín lẹ́nu. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ forí jìn mí. Ọmọ ọ̀sán òun ló fẹ́ kú kóńdó báyà ẹ o. Èmi náà lẹ́mìí ara mi lò, mo sì fẹ́ wà láyé kí n lè bá ṣe bàbá ọmọ mi pẹ́pẹ́pẹ́. Mo ń sọ eléyìí fún yín mà nítorí pé mo ti ṣe ìpinnu mi. ń gbọ́rọ̀ tí wàá rí bó ṣe rí, kí ló fẹ́ sí? Ẹ ṣe mà, mo fẹ́ lọ sí skul ọmọ mi, mo fẹ́ lọ mọ́ kúrò ńbẹ̀, mo fẹ́ pọ̀ sókè rajà, mo fẹ́ lọ sílùú mi. Mo dẹ̀ gbàdúrà pé ibi tá a bá lọ Elédùmarè á jẹ́ kó gbé mi àtèmi àtọmọ mi. Ṣùgbọ́n tí n bá lọ, mi ì fẹ́ rí Yétúndé ní sàkání mi àbọ́mọ mi, torí ibi tí mo ti ń ṣiṣẹ́ gan mo ti fún wọn wè, mi ì ṣiṣẹ́ pẹ̀lú wọn mọ́. Mi ì ní nǹkan kan ṣe pẹ̀lú Yétúndé mọ́, mi ì dẹ̀ ní ever ní anything ṣe pẹ̀lú Yétúndé láyé àti láyé títí táyà fi parẹ́. Adésínà, sọ mọ̀ pé nígbà ọ̀sọ́gbó ń tọ́ sọ́lẹ̀ ní ìsìn ń sọ nǹkan kan lè ń sì bọ́ jiyàn, torí mo mọ̀rọ̀ ọmọ tí mo bí, mo sì mọ̀ pọ̀ lè parọ́ mọ́. Ń sì lè káyé ìgbà àtàwọn ọ̀rọ̀ tí mo ti bá a sọ lórí ọ̀rọ̀ bùjókòó rẹ̀, àmọ́ tó bá ní bóun ti fẹ́ ṣègbésí ayé ara rẹ̀ nù tọ̀ ọlọ́ọ̀tọ̀ sọ́nà. Àmọ́ ọkọ mi, ó ṣeé ṣe kínú ẹ padà rò. Tó bá tiẹ̀ jẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, dákun kí ó mọ ọ̀rọ̀ ọmọ rẹ̀, dákun ẹ̀bẹ̀ mo bẹ̀ ń sákọ̀. Ẹ wo mọ́mì, mi tí lè ṣèlérí fún yín báyìí pé bóyá a ṣe é ṣe, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wò náà. Bàbá ń wí fọ́mọ ẹni a gbọ́, orí òkèrè kòkó láwo. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹjọ́ màámi ni, àwọn gan ò lè jiyàn ẹ̀. Ẹgbẹ̀rún 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 àtẹyọkan. Ká fi mọ́ ok ọ̀dà ó ti yé mi báwọn. Ó pé dáadáa. Ó ṣeun, mo ti kà ó pé. Kẹ́dẹ̀ má bínú pé ó pẹ́ ká tó sanwó yín. Wo ìyá tó fún mi, mo ti máa ń sọ yín tuntun sọ yín sì sí òótọ́ ọ̀rọ̀ ni. Alálùbáríkà obìnrin ni Ọlọ́run fi ọ́ ṣe fún ọkọ rẹ̀. Irú rẹ̀ sì sọ wọ́n ń ta. Irú rẹ̀ sọ wọ́n. Wá dákun, má yí wá rẹ padà o, bó o ti ń ṣe ni ọmọ ṣe lọ. Àbà èéfín níwà. Bẹ́ẹ̀ ni, òótọ́ ló sọ. Èéfín níwà, wàláhì èéfín níwà lóòótọ́. Kò sẹ́ni ó lè fọ́ bò. Bọ́ bá níwà rí, ó padà wú náà ni. Bó o níwà burúkú, kò ṣeé fi pamọ́, ó padà wú náà ni. Kò síwà tó ní láyé tó ní padà hàn sáráyé. Ẹ ṣé gan sà. Yóò wá dáa fún ọ. Tó jẹ́ ń wáyà yín gangan kì í ṣe nítorí tiẹ̀, àmọ́ ńgbà tí a sì ti pàdé náà tó ti kó tọ̀dọ̀ yín fún mi, kò sí ọ̀run. Sọ wá rí nítorí
ọmọ mi alálẹ́kọ̀ọ́ hùn ébọ̀ rẹ̀ hùn ni mi wá. ṣé kò sí sà? Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ntàgbà fi ń jẹ̀kọ ìbẹ̀ lábẹ́ ewé. Mo ti rèé bá lọ́ọ̀yà mi, mo bá sọ̀rọ̀, ó sì ti fún mi ní kíní ìwé tí wọ́n máa ń fún àwọn ayálégbé hùn, equity notice àbí kílẹ̀ tí pé ó ti kọ́ fún mi, ó ní kí n lọ fún un. Bàbá Ládìyẹ, kò pẹ́ tọ́kọ ẹ jálẹ̀, àtìgbà tọ́kọ ẹ dẹ̀ ti jálẹ̀ báyìí níṣẹ́ ló ń dá sunkún nínú ilé lójoojúmọ́. Dákun, ṣé èmi mo kó bá ní? Nígbà tọ́kọ rẹ ti jálẹ̀ nísìn bíi yẹ̀pẹ̀ ọkọ̀ náà tipa, kọ́ bọ́ta ń lè mi kọ́ lọ wọ́kọ̀ mi ìfẹ́ lẹ́ni tó jẹ́ wípé Ọlọ́run sì wò sùn pẹ̀lú wà burúkú ìwà rádaràda tí ń wù náà. Ọlọ́run sì fún lọ́mọkùnrin tó dáa lọ́kọ alálùbáríkà, ó sì fi ìwà jẹ́gànjẹ̀gàn ìwà rádaràda ara rẹ̀ ó sì fi lé ọmọkùnrin lọ. Ó dá lójú láyé rẹ̀ tí èkú kò lè pàdé irú ọmọkùnrin bá mọ́. Wo ntọ́sẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, kí ló tún kù? Kó jáde ńlé mi, ọmọbìnrin aláìlẹ́kọ̀ọ́ hùn. Baby, I know I hurt you. Ẹ wọlé. Ẹ káàárọ̀ sà. Arábìnrin, dákun, sí à ń bí sóore mẹ́ja ni. Mo ti lé ọ ọkọ̀ lọ. Kí ló tún ṣe inú ilé mi o? Bí n bá wá lé ọ láì mọye ìgbà tọkọ̀ tọ́ ọlọ́ọ̀lọ́, ọ̀yá gbà lẹ́tà rẹ rèé, já pàdé ń kóòtù. Bàbá Ládìyẹ, ẹ jọ̀ọ́ ẹ fi mi dárò la, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, máa kẹ́rù mi lọ́la. Ọ̀dà Yorùbá ní ẹjọ́ láàkọ́kọ́ kọ́ ká tó kọjá, yín wàá sọ ọmọlúàbí fún ọ. Bẹ́ẹ̀ ni ọmọlúàbí tí ò sí lára rẹ̀ hùn èmi ọ̀ wá fi hàn ọ́. Bí n bá wá padà sí ààyìn láàárọ̀ ọ̀la, tí n bá wá bọ̀ ń ààyìn tó sì tún gbẹ́nu léyìí, gbogbo tójú rẹ bá rí kó ya faramọ́. Ó sùn mọ́ ni. Mo try kí n sùn jàre, but mo ń dijú ojú yẹn ò di jàre, mi ò rórun yẹn sùn. Kí ló tún ń rò? Ó kàn lè expect mi kí n jókòó sínú ilé náà láì ṣe nǹkan kan látìgbà tí ọ̀gá Délé ti gba mọ́tò lọ́wọ́ mi. At least màá ṣàwà mọ́tò mi tí màmá wà. But ìgbà tó ń wa mọ́tò ọ̀gá Délé náà ojoojúmọ́ náà ló máa fi ń complain náà. So kí ni nǹkan tó ń bá mi sọ́nsìn? Ṣé nítorí pé o dẹ̀ ti wá lówó lọ́wọ́ ń sìn? O ti lówó lọ́wọ́ jù mí lọ, Ọlọ́run ti ń gbà fún ẹ. So o lérò pé o kàn lè má bá mi sọ̀rọ̀ anyhow? Dádì tó fún mi, kí ló ń ṣe ẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Because anytime tí bá ní mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí, bó ṣe máa ń respond sí mi kò tiẹ̀ yé mi. Kò yé mi o, kò yé mi rárá, mi ò lè parọ́. Kò yé ẹ náà nìyẹn. Báwo ló ṣe fẹ́ yé ẹ? Ṣebí wọ́n ló lórí ilé, àbí? You are the head of the family now. You are in charge. Ẹ̀yin lọ̀gá, apàṣẹ wà. Ó jẹ́ sọ nǹkan tó ń ṣe ẹ́, ká lè mọ nǹkan tá a máa ṣe sí lásìkò. Because omi àdúrà àti iyọ̀ tí mo gbà lọ́wọ́ pásítọ̀ tó ní kò ṣiṣẹ́ fún ẹ, kò ṣiṣẹ́ fún ẹ, ó dẹ̀ pọ̀, ó ò gbélẹ̀, ó ti ń lò láti bí oṣù 5. Èmi mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí nílò pẹ̀lú gbàgbọ́, kò tí pọ̀sẹ̀ méjì, mo dẹ̀ ti ń rí àyípadà rere lórí bísínẹ́sì mi. Níbo ló ń lọ? Wo àṣírí á tú, ó dá mi lójú páṣírí máa tú láìpẹ́ dẹ̀ ni. Nǹkan tí wà tí pásítọ̀ yẹn tẹ́ bá ṣe sí ògo mi tógo mi ò fi ṣáì mọ́, àṣírí yín máa tó tú. Ó ṣúọ̀ fún mi bàjẹ́. Báwo mo fún wa ti pásítọ̀ yẹn ní ọjọ́ 3 kẹ́ ẹ dá ògo mi padà síbi tẹ́ ti mú. Ṣó yẹ lọ sọ fún ẹ dá ògo mi padà síbi tẹ́ ti mú. Bí bẹ́ẹ̀ kọ́, wo inú ilé á gbóná mọ́ gbogbo wa. Dádì tó fún mi. Ẹ wo mami tó fún mi, ẹ fi wọ́n lẹ̀, kò ń ṣẹjọ́ yín. Ṣé gbọ́ nǹkan tẹ́gbọ́n yín sọ sí mi? Gbogbo nǹkan tó sọ ni mo gbọ́.
and èmi gan tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo ní láti tọrọ dáríjì lọ́wọ́ yín. Bọ̀dá Báyọ̀ ẹ̀ ṣẹ̀ mí o. Èmi mọ̀ pé mo ṣẹ̀ yín. Ó ní àwọn ọ̀rọ̀ kan tí ẹ̀gbọ́n mi tán ti sọ fún mi nípa yín. Ìgbà tí mo dẹ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ó yà mí lẹ́nu gan. And in fact díẹ̀ ló kù mi ì bá sọ fún mọ́mì. But later ni mo wá discover pé gbogbo nǹkan tẹ́gbọ́n sọ fún mi pátápátá irọ́ ni. Kí ló ní mo ṣe? Ẹ wo mọ́mì tó fún mi, màá bẹ̀ yín, ẹ má jẹ́ ká lọ jìnnà lórí ọ̀rọ̀ yẹn mọ́. Yorùbá ní tí etí ò bá gbọ́ yìnkìn inú ẹ̀dá ò ní bàjẹ́. Kíní kan mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀, gbogbo ohun tí ì bá ṣẹlẹ̀ mo wà lẹ́yìn yín mọ́mì tó fún mi. So ẹ dáríjì mi kí ẹ dẹ̀ fọkàn ara yín balẹ̀. Ṣé gbọ́ mà? Mo fi gbogbo ayé mi mo fi sin Máyọ̀wá. Ṣé nǹkan tó fẹ́ fi san fún mi padà lélẹ̀? Àwọn Yorùbá ò parọ́ tán ní èéfín níwà kò ṣeé dọwọ́ bò. tí ì bá ṣe ṣàlẹ́ wá tí mi mọ ibi tó gbà lọ láti bí ọjọ́ mẹ́ta ń sìn, kí ni mo fi máa jókòó ṣe nínú ilé bàbá yín rojọ́ ra nù. ìyá awífọ́gbọ́n lọ́gbọ́n gbọ́, ìyá awífọ́gbà lọ́gbà gbà, ọjọ́ àkèrèdọ́gbọ̀n bá ta egbò, ọjọ́ náà ní kànlẹ̀ pa. Ìwọ ṣẹwà ọmọ àdùfẹ́, gbogbo ohun tí n bá ti bọ́ ọ sọ lásàálẹ̀ yìí, àṣẹ 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 ni kò ṣẹ mọ́ ọlá, dédé pé kó ṣe báyìí ní tìlá kọ́ ṣẹ. Ìràwé ò ní dájọ́ lẹ̀ kó sùnà tó àbàwọ́n èṣù. Chief, ẹ ṣe kíá náà. Yé, aya mi. Báwo ni? Ṣé wàá òkè? Mi ì mọ nǹkan tó ṣe mí láyà ń sìn. Kíní yẹn ló wá jẹ́ kí n wúkọ́. Ó yá wọ aṣọ ẹ kó máa lọ. Okay, sir. I see the fire burning in your eyes. I see everything like seeing. Wàhálà ṣe wà ní. Ibo ló wà? Má bínú, tá bá ríra màmá explain fún ẹ. Má bọ̀ wá pàdé mi níbi hòtẹ́ẹ̀lì tá máa ń lò yẹn. Lálẹ́ ilẹ̀ ti ṣú. Jọ̀ọ́ náà, mi ì ní kó wá sùn síbí báyìí náà. Mo kàn mí sẹ́ ni, mo fẹ́ rí ẹ lálẹ́ yìí. Tá bá dẹ̀ ti ṣe tán, ó lè padà sílé kó lọ bá àwọn fámílì ẹ̀. Alright, mo ti ń bọ̀. Ọpẹ́ Ọlọ́run ṣeun. Jẹ́ kí n lọ fáyà ọmọ ẹ lálẹ́. Mọ́mì tó fún mi, kí lẹ ṣe ń ta ń da ẹ máa bọ̀ nínú ilé náà. Ẹ̀gbọ́n yín ṣì wá ń ta kò tíì dé. Wọn kì í ṣe ọmọdé, tán bá dé wọn máa wọlé náà. Ẹ máa bọ̀ nínú ilé jàre. Ẹ jẹ́ kí n dúró díẹ̀ sí i, màá wọlé ẹ má wọrí. Babe, I miss you so much. Pẹ̀lẹ́, ìgbà tó ń bọ̀ lọ́nà kí ló jẹ? Bóyá ọ̀rà nǹkan jẹ lọ́nà. Ní ìjẹ kankan. Jẹ́ kí n sáré bẹ gẹ́ẹ̀tì omi. Ṣẹ́wà dìde náà. Ṣẹ́wà, mo dáràn. Ṣẹ́wà. Ṣẹ́wà jọ́ nítorí Ọlọ́run. Ṣẹ́wà má ṣe báyìí fún mi. Mo dáràn o. Ṣẹ́wà. Yeah. Ojú kòkòrò kó bá mi.
ẹ wo madam, nǹkan tí máa kàn sọ fún yín ni pé ẹ lọ wá good lawyer, kò sí nǹkan táwa lè ṣe níbẹ̀. ṣe rí nǹkan tẹ́gbọ́n yín ṣe fún mi. Àfìgbà tí ẹ̀gbọ́n padà bá yé ara wọn jẹ́ nítorí obìnrin. Má bínú, mo mọ̀ pé mo ti mess up, ìjọba mi tọ́jú ọmọ mi. Máyọ̀wá, kí ni mo ṣe fún ẹ? Kí lo fẹ́ tí mo ṣe fún ẹ? Gbogbo ayé mi ni mo fi ń sáré kiri fún ẹ pé kò lè jẹ́ èèyàn. Ìwọ wá wà ń ta, ò ń lé obìnrin kiri. Wo ṣé àmọ́ bá mi gbàdúrà jọ torí Ọlọ́run máa gbàdúrà fún mi. O ò ní ìdádúrà mi mọ̀. Gbàdúrà fún rẹ yìí. Torí mi ò fi ọjọ́ kan, mi ò fi dúró láti má gbàdúrà fún ẹ. Tọ́lọ́run bá kó ẹyọ nínú ilé Máyọ̀wá, tójú bá túnra rí, a ó tún máa pàdé. Ó dìgbà o. Dákun, ń gbọ́ òdìlé dìgbọ̀n ní ìsìn níbo lo rò pé ó ń bọ̀? Wo ò jọ fẹ́ así àyín o, ilé ọkọ tèmi lèmi wà ẹ̀. Kọ́ ya dìde ní ìsìn, gbogbo àwọn pàǹtí tó kó wọlé, kó dìde kó padà sílé ọkọ ẹ̀ tó ti ń bọ̀. Kò sáàyè rẹ̀ ń bí o. Ó yóò tẹ̀ tí ń rọ́pọ̀ lè wá dálé mosú, àyè rẹ̀ yọ o. Gbogbo àwọn báàgì àlùsítọ́ ọ̀dì kọ́ ya ètè kó papọ̀ kọ́ padà síbi tó ti ń bọ̀. Ìwo elétí kunkun ọmọ ẹ̀. Wọ́n ti fi ìwà ìbìkítà, ìwà ìnáání, kí lẹni tí kí wọ́n fi mí ṣe, wọ́n sì fi lé ọmọkùnrin alálùbáríkà ń lọ. Ó dáa náà, jájọ máa wò, ká máa wo ọmọkùnrin tó dájọ ọmọkùnrin ń lọ, tí ó wàá gbálá gànná bí irú ìwẹ̀ tí ó gbé ọ sílé. Màámi, gbogbo ìwà tí mò ń wù, ọwọ́ yín ni mo ti bá ọ, ẹ̀yin náà dẹ̀ mọ̀. Àbíṣe ti gbàgbé? Tẹ́ bá gbàgbé yẹ kí n rán yín létí o. Ṣé ti gbàgbé bẹ́ẹ̀ ṣe máa ń treat dáàdì mi anyhow? Àbí ṣé ti gbàgbé pé ẹ̀jẹ̀ rú ló ṣekú pa dáàdì? Gbogbo àwọn ìwà tẹ́ máa ń wù sí wọn, tí ẹ̀ kì í fọkàn wọn balẹ̀ ló ṣekú pa wọ́n. Àbí sí ẹ̀ṣẹ̀ ni kọ́mọ mú ìwà ìyá ẹ̀? Ẹ wo màámi ẹ̀ka ti ẹ̀pà yẹn tì, ebi ń pa mí kí lẹ sí. Yétúndé, bó bá tiẹ̀ wá fẹ́ jọ mí náà, sí dandan ni kó wá mú gbogbo wà mí ni. Síwọ náà ti wá rí tí wà burúkú wá sí fún ọ báyìí. Màámi, èéfín ni wà, kò ṣeé fi pamọ́. I see the fire burning in your eyes. Cause see a thing like seeing eye. Where your innocence like borrowed clothes. Thank you for saving my life. Ṣé a ṣì máa lọ sí school Ire Olúwa lọ́la? A máa lọ visit ẹ. Yes now, mo ti miss ọmọ mi now. Tí kò bá ṣe pé wọ́n tó ní ká ṣe fi sí school yẹn ni. Mo máa ń fẹ́ káwọn ọmọ mi wà láràndì mi ní gbogbo ìgbà. So that màá lè mójútó wọn fún ara mi. It's alright. Nǹkan tá a máa ṣe lélẹ̀. Tó bá ti fún Ire Olúwa ní àbúrò, mo promise ẹ, màá lọ withdraw ẹ kúrò ní body. Yeah, I'm sure. Mo mama fi sí school yẹn ni. Mi ti fẹ́ mú kúrò ńbẹ̀ nítorí ìyá ẹ̀. Because mo mọ̀ ọ̀rọ̀ ẹ̀yin obìnrin pẹ̀lú àwọn ọ̀wà àrékérekè tẹ́ máa ń wù yẹn. Ó lè dìde lọ́la ń sìn kó ní mo fẹ́ rọ́mọ mi kìnnìkan kó máa pariwo káàkiri, kò jẹ́ rọ́mọ mi o, kò jẹ́ ń ṣe gbá, kò jẹ́ ń ṣàwò. And mi ti ẹ̀ ready fún drama ẹ̀ rárá. Mi ì fẹ́ rí ní ṣàkání mi torí tí Ire Olúwa bá lọ́dọ̀ mi, ó dá mi lójú pé ó máa wá sí bíbá. Mo understand, but at least èmi mo ní ẹ̀sìn. Títí láéláé ìwọ ló ní mi. Èmi Anibolódà. Màámi, ẹ wọ ọmọ náà, báwo mo ṣe rí? Ṣé mo fine? Ọ̀tí wàá lórí tó ń rò rárá. Ọkọ sápò ń lé fún ọ. Kàkọ́ mọ wá bá ṣe wọ́nà tárí ẹ̀bẹ̀. Ọ̀sẹ̀yún, ọbẹ̀ sí ń pàwọ̀dà bí ọ̀gá lójoojúmọ́. Òun ròde ẹlẹ́sìn, kò ní patí ọ̀la patí, àfi ṣe ni fún ọ ní. Dákun dúró ná. Ṣé kìí ṣe pé wọ́n ti fi patí ṣépè fún ọ? Ṣé mi ní ń bọ́ sọ̀tọ̀ bínú kún wájú mi? Ọmọ ó ṣe bẹ́ẹ̀ fún ọ o, sọ gbọ́. Ẹ̀yin lẹ mọ wàhálà tẹ́ kóra yín sí. Tọkọ bá kọ̀ mí lẹ̀. Ṣé yẹn wá ní kí n para mi ni?
ẹ jọ̀ọ́ ayé kan ló wà o, ẹ jẹ́ ń jẹ ayé orí mi. Ọkọ bá kọ ni ọkọ là fẹ́, ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ́run. Tọkùnrin ò bá dẹ̀ kẹni tí mi kọ́ pé àwọn fẹ́ fẹ́ mi, á jẹ́ pójú wọn fọ́ nìyẹn, òfò tí wọ́n nìyẹn. Baby, I know I hurt you. I see the pain in your eyes. All the things I said I didn't mean. Now I'm here on my knees tonight. Just hear me out. Òní ni Christmas. Don't walk away from what Merry Christmas we to my are. family. From everything we built, my love. My Binu, my love. I'm begging you to stay with me. My Binu, Hey, my come out. love. Lali. Baby, you're the only one I need. Daku, Daku. Don't leave me here alone. I was wrong. Merry Christmas. I confess every word that broke your heart. Let me hold you My love. close again. Come on, hug daddy. Give me one more chance to start. Dakun, look at me now. Maso, come on. Don't worry. I need your Guys, touch, I need I your will come warmth. back home. Can't breathe without you here, my love. My Besides, Binu, my lord, I'm begging you to stay with me. My Binu, my lord, baby, you're the only one I need. Daku, Daku, don't leave me alone. Èmi nìkan ló fẹ́, forever you. Wow. Ṣé gbádùn ẹ̀? Ẹ gbádùn ẹ̀? Okay. Oya, má jẹ́ kó pẹ́. Ẹ̀yin ti Kan Studios. Oya, ẹ jẹ́ kí fídíò yìí lọ fàáfàá. Ẹ gbé rìn. Ẹ jẹ́ kó go viral. Ẹ bẹ̀rẹ̀ sí ní share. Ẹ share wọ everywhere. Family, friends, Facebook, WhatsApp status. Share the link to family and friends on your WhatsApp. Ẹ jẹ́ ká gbé rìn, ẹ jọ̀ọ́. Ẹ ṣàrí pọ̀fẹ́ lélẹ̀, àbèrè owó. Ẹ jọ̀ọ́, ẹ bá wa share. Ẹ bá wa share sí family and friends. Ẹ bá wa invite more people to join our channel. Bẹ́ ṣe ń gbádùn ẹ̀, ẹ jẹ́ kí àwọn ẹlòmíín náà tán máa nífẹ̀ẹ́ sí, ẹ jẹ́ káwọn náà gbádùn ẹ̀. A lot of people ní ò tí mọ Kan Studios. Tá fẹ́ kọ́ mọ Kan Studios, ẹ jọ̀ọ́, ẹ bá wa sọ fún wọn pé channel kan wà o, Kan Studio ní o. Tán bá débẹ̀ o, wọ́n á enjoy ara wọn. So thank you so much everyone for watching this movie. I hope you enjoy it. Ọlọ́run á ṣe inú iṣẹ́ tiyín náà. I wish you Merry Christmas and Happy New Year. May God Almighty bless us all. Thank you. Bye. Till next year. I'll make it right this time.